Àlẹ́. À ń gbọ́ yín Mr. Gbóhùn sókè. Mi kàn ní question kan tí mo fẹ́ béèrè ni. À ń gbọ́ yín. Ọlọ́run ní kò máa rí wa tó dá ayé tó dá yàtọ̀ ọ̀run ṣé ìbí òun náà ló dá àwọn tí ó wà nílẹ̀ Lárúbáwá náà àbí àwa Yorùbá nìkan ni a mọ̀ pa ẹ̀. Ẹ jẹ́ ń dá yín lóhùn ẹ̀mọ̀pẹ́ tí ń lọ kúrò láwùjọ nǹkan tá à ń sọ ẹ jẹ́ ń dá yín lóhùn Ọlọ́run Elédùmarè làwọn mọ̀ kó dá gbogbo ayé àdẹ̀mọ́ sórúkọ mi àmọ́ òun jẹ́ Allah ṣẹ́gẹ́tì Ọlọ́run Elédùmarè ló ń jẹ́ tẹ bá ti gbé nǹkan mi wà pé Allah o Yahweh ó yàtọ̀ torí Allah kó ní kó pààyàn kó pẹ́ni tó ń ṣàṣà àti ṣe mí lòun ṣe kiri. Ọlọ́run Elédùmarè ló dá gbogbo ayé mo understand yẹn so ẹ mọ̀ kí oríṣiríṣi ìtàn ló wà fẹ́ mọ̀ bí àwọn ìtàn tó máa ń sọ bí ìtàn Adam ìtàn Abraham ìtàn Moses àwọn kan bẹ́ẹ̀ ṣé irọ́ ni àwọn yẹn kò sínú ọ̀rọ̀ aráàlú. Irọ́ ni Allah dẹ̀ máa ní kó pààyàn ní ṣẹ́gẹ́tì lè yí orúkọ padà Ọlọ́run Elédùmarè lọ́lọ́run Elédùmarè ń jẹ́ ó yàtọ̀ sí Allah. Nǹkan tẹ́ ẹ̀ sọ mi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ tẹ̀ ó yé mi Ọlọ́run Elédùmarè wà Allah wà mo go against Allah mo go against Ọlọ́run Elédùmarè mo kàn mọ̀ pé àwọn ìtàn Adam àwọn ìtàn Moses àwọn ìtàn Ibrahim àwọn ìtàn tó máa ń sọ pé àwọn ànábì àwọn èèyàn. irọ́ ni wọ́n fi gbàdáàdì sáwọn fi wá gbé wá gbogbo. pé kọ́ fún ilé ẹ̀rí kò rí nínú ìwé nìkan lẹ́tí lè rí lẹ́yìn ìwé kò rí kò sẹ́ẹ̀rí kankan fún ṣẹ̀jẹ̀ tó kàn dàbí ọtọ́ máa ń jẹ́rìí kọ́kọ́ sínú ìwé fún yín kò ṣẹlẹ̀ ìtàn lásán ni wọ́n fi ṣe múvì ìwé lásán. So tẹ bá kó sí nǹkan tó ń jẹ́ kọ́ńvà tó bá ní kẹ́ padà sílé ó túmọ̀ sí pé kẹ́lẹ́ máa ṣe àṣà àti ṣe yín kẹsàn án ní lórúkọ lẹ́wà gbọ́dọ̀ máa bá wọn pe Allah tẹ bá fẹ́ ok bí àpẹẹrẹ jẹ́ fún yín lápẹẹrẹ ẹlẹ́fẹ́ pé Ọlọ́run Elédùmarè tó dá yín ẹ wá fẹ́ bá a sọ̀rọ̀ ẹ lè sọ èdè yín mọ́ ẹ máa wá gbé èdè yín lẹ̀ ẹ wá lọ mú èdè kan tó wá láti ìlú tó jìnnà sọ́dọ̀ yín ẹ máa lọ kọ́ èdè yẹn ẹ bá ti kọ́ ẹ á ìṣẹ̀lẹ̀ fẹ́ fi pé ẹni tó dá yín tó dẹ̀ dá yín ní Yorùbá ó dá yín pẹ̀lú èdè tí yín so ẹ̀yin náà ẹ wo tá a bá gbé kinní yẹn sórí kò bọ́pọlọ wá torí Kùránì náà sọ pé wọ́n sọ Kùránì kalẹ̀ fún àwọn ọmọ Lárúbáwá pẹ̀lú èdè Lárúbáwá ayú Lárúbáwá kò dẹ̀ síbi táwọn láti sọ ní Kùránì pé lọ́kọ́ èdè Lárúbáwá o tó bá fẹ́ sin òun o ó túmọ̀ sí pé kò bá àwọn ọmọ Yorùbá wí Islam fún Arábù nìkan ni bá yanjú hàn àtàwọn ẹlòmíì tí wọn lẹ́kọ̀ọ́ káàtẹ ní pé láyé ìgbà yẹn wọn ní àyè àti tú èdè yẹn bọ nísìn ó ti ṣe é tú ẹwọ èèyàn tó lòun Adémọ́lá kò tún lọ́pọlọ ó ponú dàgbà ó tún ti dàgbà ń sìn ó wà pẹ̀lú àwọn èèyàn tó fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ kò ṣáà ń jà Ọlọ́run Elédùmarè ti yín yẹn ẹwọ orú yẹn náà wá ní Yorùbá lòun àwọn òjà ò bá sọ pé Ọlọ́run Elédùmarè ó sọ pé nǹkan kan ṣe kò kàn wá ìwọ wa àti ẹni àwọn òjà fún ọkàn nílẹ̀ Yorùbá tí wà kan ní pé ká expose Islam fún ẹ ká jẹ́ kó mọ̀ pé Islam tó gbé dání kò sọ náà bẹ́ẹ̀ inú náà ló máa gbé ẹ lọ last ẹ ti jẹ́ tìmí bẹ́ẹ̀ kò sí after it náà rẹ̀ kò sí pé lẹ́yìn ayé tẹ bá kú sínú Islam ẹ máa jóná mi mọ̀ bí ẹ tún mọ̀ inú ìwé wọn ló wà bọ̀ àwa nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ iná ẹ bá kú sínú Islam ẹ máa jóná. mo lẹ́kọ̀ọ́ lẹ́yìn sọ ẹ bẹ́ẹ̀ sọ ṣẹ̀dá kọ ẹ gbé búfù àkàrí proof wà lóun ẹ ké ọmọ bá yín ṣe ẹ mẹsẹ fún wọn ní Kùránì náà. Quran chapter 19 verse 71 Surah to Maryam ó ní there is none of you who will not pass over it. sí ẹnikẹ́ni kankan nínú yín o Olúwo Rashidi ọmọ àlè ni o Imam Ọ̀fà ni o Sulaiman Faruku Sulu Gambari emir gbogbo wọn pátá gbẹ̀yìn Muslim ẹ máa jóná láti wọn dé wọn kódà tẹlẹsẹ̀ ẹ máa jóná tẹ máa pẹ́ẹ́rù. This is a decree. Àmú yín bọ́ sí lẹ́wà bọ́tà lọ àlùjọ náà tẹ́lẹ̀ mẹ́kọ̀ọ́. We will deliver those who were divorced, leaving the wrongdoers there in their name. Allah ní lẹ́yìn tẹ́yìn Muslim ti jóná tán òun ẹ̀ṣẹ̀ wàá máa yọ ẹ̀yin tó bá ń rún òun wàá máa mú yín kúrò nínú iná wọ́n wá fi àwọn tí wọ́n ṣe Muslim wọ́n wá fi wọ́n lẹ̀ lórí ìkúnlẹ̀ nínú iná. Ìwọ tó bá ní olódò wá sókè kó wá kàánà ká wo nǹkan tíbẹ̀ yẹn ń sọ ṣé Muslim máa jóná àdúgbò ní jóná ká fi tọ́pìkì yẹn síbẹ̀ kó wá láàánú pé rọ ni. ìkọ́dá kọ́kà yẹn afárá àṣírí àti àbígbọ́ pé ọ̀dọ́ ní pé ẹ̀bọ̀n máa kọjá lórí ẹ̀ nǹkan tó mì nìyẹn o. ẹ má wọ̀rọ̀ ẹ jẹ́ kọ́ bá yín júbẹ̀ yẹn jáde àwọn afárá kan sọ sórí afárá fún yín ẹ jẹ́ káwá fún yín ní ìtàn afárá yẹn fún so ms bá wọn gbé sọ Buhari yẹn jáde kà láti tó ti ní wọ́n bẹ̀rẹ̀ sí ni máa jóná kẹ́ni kí ló ń jẹ́ afárá Muslim jóná látòrí délẹ̀ irun kó wọ́n dé irú teyín àmì orí wọn dúdú nìkan làláàfin ilẹ̀. wọ́n ti parọ́ fáwọn èèyàn gan. ká ní Mr. Adémọ́lá mọ̀ pé òun máa jóná látàrí dọ́rùn ni á ti fi Islam lẹ̀ wàá kàn tẹ́jú wàá gbájúmọ́ṣẹ́ wàá dẹ̀ máa tẹ̀lé òfin ìlú. ẹ̀rọ agbádìsí yẹn jáde kàkà láti ibi tí wọ́n ti ní wọ́n á jóná àmì orí wọn nìkan ni ò ní jóná. òkè ká súnmọ́ sàlẹ̀ díẹ̀ àbí. tó ti sọ tó ti yìnbọn yìí máa jóná yẹn láti ibi ọmọ population wọn jọ Muslim yẹn ẹ sọ láti ti wọlé ní. Mr. Adémọ́lá yìí pa máìkì náà tẹ bá ṣe bí ọmọlúwàbí ọmọ ẹ pa máìkì náà bàbá tó bí yín ó gọ̀ ilẹ̀ yìí náà ṣe gọ̀ ẹ pa máìkì yín náà.
There is none, there will be hooks like the tongues of Satan. Ẹgbẹ́ láti fi tó ti sọ pé this nation àwọn Muslim ìjọ àwọn Muslim. Okay, So bọ́dà yà lè mọ̀ pé Muslim ló ń sọ ẹ kàn máa fast so. Do you have any doubt in seeing the sun when there are no clouds? Àná ní ṣé wọ́n ní iye méjì pé tí òun bá yọ kúrúkúrú ò ní jẹ́ kí wọ́n rí. They replied no. Àwọn Muslim ní rárá. He said, you will see Allah, your Lord, in the same way. Ó sọ fún àwọn Muslim pé wọ́n máa rí Allah bákan náà lọ́nà kan náà. On the day of resurrection, Tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àjíǹde. people will be gathered. Àwọn èèyàn máa kóra jọ Allah máa kó ogun wọn jọ wọ́n máa tò. And he will order On the straight line. the people to follow what they used to worship. Allah wa máa pàṣẹ fún gbogbo wọn pé on the straight line máa tẹ̀lé nǹkan tẹ̀ ń sìn ẹ tẹ̀lé Muhammadu ẹ̀kọ́ lálá. Some of them will follow the sun. Àwọn kan á tẹ̀lé oòrùn. Some will follow the moon. Àwọn kan á tẹ̀lé òṣùpá. And some will follow other deities. Àwọn kan á tẹ̀lé nǹkan míì tí wọ́n ń sìn. Àwọn shigidi to dancing. Only this nation, Muslims, will be left with Àwọn Mùsùlùmí nìkan Allah ló máa fi wọ́n lẹ̀ ń bẹ́ pẹ̀lú àbòsí wọn. Allah will come to them and say, Allah máa wá bá wọn Muslim á wá pè wọ́n pé ẹ̀yin Muslim ni. I am your Lord. Allah will come to them and say, because Allah will come to the Muslim and say, Ẹ pa máa ìtàn ṣe ẹ̀gbọ́n ni wọ́n ní on this nation Muslim ìjọ Muslim. Only this nation, Muslims. Àwọn kó lè yé yín ìjọ Muslim àwọn Muslim ló ń bá wí. Only this nation, Muslims, will be left with it. Wọ́n ní Allah ló máa fi àwọn Muslim lẹ̀ pẹ̀lú àbòsí wọn on a straight line wọ́n máa tò lọ nínú iná. Allah will come to them and say, Allah máa bá àwọn Muslim á wí fún wọn pé, I am your Lord. ẹ̀yin Muslim èmi là Allah ẹ̀dá mi mọ̀ ní. Well, they will say, àwọn Muslim máa wí pé we shall stay in this place till our Lord comes to láyé us. wọn yóò jẹ́ Allah olórí burúkú yìí ṣe gidi ọlọ́wọ́ tún méjì tó níwò olórí tó nírú ní alákọ̀ọ́lẹ̀ lè ṣe àmàdúrótàlá. When our Lord will come, we will recognize him. Allah bá dẹ̀ di adá láàmú àmàlà ìwọ̀n ń ṣàlá olórí búlẹ̀ rè tó lọ́wọ́ tún méjì. Okay. Then Allah will come to them again and say, Allah bá tún wá bá wọn lọ́nà straight line tọ́wọ́ ẹ̀yin Muslim ẹ ti ṣorí ibú ní ẹ̀dá mi wọ̀n ní mi làlá. I am your Lord. Èmi làlá mo níwò lórí èmi rè. They will say, Àwọn Muslim máa wí pé our Lord. Wọ́n làlá pẹ̀lú ọwọ́ tún méjì tó níwò lórí tó níwò. Allah will call them. Allah wá pe afárá kan fún wọn o. And as Sirat, a bridge will be laid across hell. Afárá ni wọ́n pè ní afárá Siratu. Afárá ìyáwádìí láti inú náà wá lọ sí àlùjọ náà. And I, Muhammad, shall be the first amongst the apostles to cross it. Muhammadu náà síwájú ẹ̀dá rẹ̀ Muhammadu wà lẹ́ni tó máa kọ́ jáde láti inú náà ló máa lead àwọn Muslim wà àlùjọ náà. Mo torí Muhammadu náà jóná. Ó jóná bẹ́ẹ̀ ni. Except the apostles will then be able to speak. Kò sẹ́ni tó máa sọ̀rọ̀ bí náà ṣe ń jó wọn tó ń ba ayé wọn jẹ́ àfi Muhammadu nìkan And tí they wọ́n will bá be mú saying ẹ̀kún ẹ̀. then, Muhammadu á máa pariwo yé aláṣàánú Allah, save mi ti us. jóná irun mi ti jóná ṣàánú mi má jẹ́ kó kó jó Save us. aláṣàánú má pa mí aláàrán mi lọ́wọ́ iná ìpọ̀ ìjìyà ìpọ̀ Muhammadu wa ń ké. There will be hooks like the tongues of Satan in hell. Nǹkan wá bẹ́ẹ̀nù náà tó ń pè ní sàádà kò sẹ́ni tó mọ bó ṣe tó Have you àfàbà. seen the tongues of Satan? Ṣé ẹ ti mọ bí irin ṣe tó bó ṣe nípọn tó? The people said yes. Àwọn Muslim ní bẹ́ẹ̀ ni o. He said, Ó wí pé wọ́n wí pé these hooks will be like the tongues of Satan, but nobody Allah except ni- Allah knows their greatness in size. aláàní irin bó ṣe tó kò sẹ́ni tó mọ̀ á fún wọn aláàní kan ló mọ irin máa wọ ẹnu wọn Muslim á jáde ń di wọn àwa máa And gbé wọn this bẹ́ẹ̀ ṣe wọn will bá ṣe tó. entangle the people according to their deeds. Bẹ́ẹ̀ ṣe wọn bá ṣe tó irin akọ wọn lẹ́nu á jáde ń di wọn àwa máa fi gbé Some wọn. of them will fall and stay in hell forever. Muslim àwọn jábọ́ sínú náà wọn á jóná wọn wà bẹ́ẹ̀ ti ayé ayé. Others will receive punishment Àwọn kan á gba ìjìyà and will get out of hell. àwọn á jáde kúrò nínú ẹ má bá wà lẹ́yìn èèyàn. Till when Allah intends mercy on whomever Ibi he tí likes, àlá máa ṣíjú àánú wo ẹni tó bá àwọn tó bá fẹ́ ṣíjú àánú wò nínú náà yẹn o. he will order the angels Àná máa pàṣẹ fún àwọn màláìka ẹ bá wa ẹ̀yin yẹn bá wa gbọ́ bíbá dáadáa ẹ ṣí etí yín dáadáa. to take out of hell Káwọn màláìka máa mú àwọn ìjáde láti inú náà wẹ́n máa bá wa gbọ́ iná fìrákù rèé o. those who worshipped none but Allah alone. Allah sọ fún àwọn màláìka kọ́ máa mú àwọn ìjáde láti inú náà fìrákù iná jáàná mọ́ àwọn tó jẹ́ Muslim tí wọ́n ń sin Allah nìkan ó ní káwọn màláìka máa mú wọn jáde ẹ tẹ̀síwájú. The angels will take them out by recognizing them from the traces of prostrations. Nípa ó jàmú lára jẹ màláìka máa mú àwọn Muslim jáde pẹ̀lú àmì dúdú wájú orí wọn tí wọ́n fi ń forí balẹ̀ fún Allah. For Allah has forbidden the hellfire to eat away those traces, Allah ti ṣe iná ní èèwọ̀ pé kò gbọdọ̀ jóbi wájú dúdú orí wọn. so they will come out of the fire. Àwọn Muslim àwọn máa jáde kúrò nínú iná. Yé ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè. It will eat away from the whole of human body except the marks of the prostrations. Ó jẹ́ àmì lára jẹ iná máa ti jó àwọn Muslim gbogbo ara wọn iná ti jó gbogbo ara ojú ẹ̀pọ̀ wọn jó ojú wọn jó ẹ̀pọ̀ wọn gbogbo ara wọn awakọ̀ ibi dúdú wájú orí wọn nìkan iná ò ní jó. At that time,
ó bá di àkókò náà they will come out of the fire as mere skeletons. ayé àwọn muslim bá jẹ àwọn muslim máa wá jáde kúrò nínú pẹ̀lú báńsá egungun ẹran wọn ò lẹ́ran kankan mọ́ wọ́n ti jóná ìwọ ló wá kí wá ló fẹ́ fi lọ bá obìnrin 72 sùn ẹ rí i pé muhammadu bá ayé ẹ̀yin muslim jẹ mr adio ẹ sọ sí ẹni tó bá kú sínú islam ó máa jóná nínú náà fìràkù Allah ló sọ àwa kọ́ la sọ. ẹ má jẹ́ kójú máa tì yín mọ́ o ẹ̀yin ọmọ yorùbá tó bá ti ń pè yín ní ẹlẹ́bọ ẹ̀yin náà máa sọ pé ẹlẹ́bọ sáúdí lẹ́yìn ẹlẹ́bọ ilẹ̀ yorùbá làwa ìlú bàbá wa ni mo ẹ̀yin ti sọ ẹlẹ́bọ sáúdí ní. ọba lọmọ àti sọ fún wọn pé tí wọ́n bá ti ń sọ fáwọn ọmọ yorùbá pé ẹlẹ́bọ káwọn náà máa pè wọ́n ní olórí burúkú Saudi tó bá sọ pé ẹyẹ ṣẹbọ mọ́ àwa náà á máa sọ fún wọn pé ẹyẹ ṣe orí burúkú mọ́. èso orí burúkú mọ́. orí burúkú ni kéèyàn kan wo ṣùnṣùn kó ṣiṣẹ́ láàárọ̀ ọjọ́ ẹ̀ kó jẹ́ kówó yẹn kó lọ lù mí kó máa lọ fi lá òkúta ń bẹ̀ kó máa fi túnbẹ̀ ṣe tó dẹ̀ ní òkúta nílùú tiẹ̀ kó gbé owó yẹn kó lọ sí ìlú ẹ̀ kó máa lọ yí òkúta pò kó máa pariwo èmi nìyí àlá tá àlá bá jọ lọ́hùn ibi gbogbo ló wà so nǹkan tí ò sọnù ni wọ́n ń wá kiri ṣe làwọn lárúbáwá gbé gèǹjẹlé wọn lọ́wọ́ wọ́n gbé wàhálà fún wọn wọ́n wá kó agbada wọn kó sí wọn ní abẹ́ pé kó máa yan àwọn náà wá yan sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so the criterion tàwọn yìí. ẹ kálẹ́. ẹ káàbọ̀. mo rí fast ẹgbẹ́ sókè ìyọjú rẹ ti discuss ẹ pẹ̀lú àwọn kan tẹ́lẹ̀ so òun ni mo fẹ́ kí àjọgbé ẹ̀wò dandan kọ́ ni ká gbọ́ra wáyé but there are things tó yẹ pé ó lè yẹ̀yìn kó má yé mi ó dẹ̀ lè yé èmi kó má yẹ̀yìn but tí wọn bá fọ̀rọ̀ ju mi tó rọrùn gbà mí eléyìí tó ń jẹ́ òótọ́ máa jáde fáàsì tí ẹ gbé sókè yìí àti ibìkan ló ti ń bọ̀ ó tó di pé ó débí báyìí so ibẹ̀ ni mi bá ti báyìí pé ṣàlàyé láti ibi tó ti ń bọ̀. báyìí pé fáàsì la fẹ́ gbé yẹ̀wò tó ṣe pé ẹ ṣàlàyé láti ibi rẹ̀ nìkan kan ni o. ẹ ṣàlàyé láti ibi tó ti ń bọ̀ sàyè bó ibi tó ti fẹ́ gbé. so ibi tó ti ń bọ̀ ibi tó ti ń bọ̀ láti verse 66. láti 66 ok. ṣé kí n kà ń bí àbí ẹ máa kà lọ́dọ̀ yín. ẹ̀rọ ayé máa dá yín gbèsè kò lè tó yẹn. Quran chapter ní yorùbá ń bí báyìí bóyá kí n ka yorùbá yìí. Quran chapter 19 verse 66. ẹ gbé láti 66. ok ẹ gbé báyìí gbé jáde. Bóyá. so ó ní ènìyàn máa ń sọ pé ǹjẹ́ tí mo bá kú láìpẹ́ a ó tún mú mi jáde ní alààyè. verse 67 ènìyàn kò ṣe ìrántí ni pé àwa ni a ṣe ẹ̀dá rẹ̀ ní ìsíwájú nígbà tí òun kò jẹ́ nǹkan kan. verse 68 àti pé mo fi olúwa rẹ búra dájúdájú àwa yóò kó wọn jọ àwọn wo question wa bẹ́ẹ̀ àti àwọn èṣù. àṣà ìtàn ló wà lẹ́yìn bẹ́ẹ̀ náà kò ṣèṣì àṣà ìtàn. èṣù ló wà ní yorùbá tẹ́mi kàn bí. irọ́ wa yorùbá tẹ̀ ń kà bóyá yorùbá tán tẹ̀ ní Ìlọrin yorùbá fake lẹ́ ń kà so àwọn tí táwọn fúlàní tẹ̀ nìyẹn this is the correct yorùbá àṣà ìtàn torí kò sí èṣù nínú Quran ṣẹgẹt àwọn nílẹ̀ yorùbá a ní èṣù bíi èṣù fúnkẹ́ ṣe understand so kò sí nǹkan tó ń jẹ́ ṣàìtàn bíi àwọn ṣàìtàn fúnkẹ́ ṣe understand so èṣù yàtọ̀ sí ṣàìtàn. lẹ́yìn àwọn adébẹ̀rẹ̀ abániwọ́ràn bá rí dá the same thing náà ni. abániwárà kì í ṣe abániwọ́ràn. abániwọ́ràn bá rí dá. ẹ ṣe sùúrù tẹ bá ṣe mistake a máa correct yín sà àwọn nǹkan tí ẹ ò mọ̀ bóyá àwọn ò fege bóyá àwọn ọ̀rọ̀ tó ti pa fún yín láti kékeré ló bá yín dàgbà ẹ wá ṣèwádìí ṣe understand abániwárà bá rí dá kì í ṣe abániwọ́ràn ọ̀ràn kọ́ ara ó ti yé yín so bó ṣe ń kì í nìyẹn so èṣù kò kí ń ṣe ṣàìtàn tó bá yẹ pé ọ̀ràn ni èṣù máa ń báyàn wá tí èṣù bá jẹ́ nǹkan burúkú àní nídìílé èṣù àní náwọn tó ń bá èṣù jórúkọ yorùbá gbọ́n asmart náà nǹkan ò dáa àdèmá máa bá nǹkan tí ò dáa jórúkọ tí ó ti yé yín kò possible abániwárà bá rí dá ó yá ẹ continue. lẹ́yìn náà verse 69 àbí okay then gbẹ̀ngbẹ̀ láti verse 68 padà àti pé mo fi olúwa rẹ búra dájúdájú àwa yóò kó wọn jọ àti àwọn ṣèitán lẹ́yìn náà dájúdájú a ó mú wọn pèsè
sí orí ìkúnlẹ̀ ní ẹ̀bẹ̀bà iná. Then verse 69. Tẹ̀síwájú. Lẹ́yìn náà dájúdájú a ó mú jáde nínú ìjọ kọ̀ọ̀kan, a máa separate wọn nínú ìjọ kọ̀ọ̀kan èyíkéyìí tí ó le ní àyà kókó sí àjọkẹ́ ayé. Lẹ́yìn náà dájúdájú àwa ló ní ìmọ̀ jùlọ nípa àwọn ẹni tí wọ́n ní ẹ̀tọ́ sí ìjọ iná nínú àwọn ẹmọ kan ti separate wọn. Ẹni wọ́n kọ́kọ́ kó wọn sí ẹ̀bàbà iná àbí wọ́n fi wọ́n ra ná. Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn sínú iná ẹ̀bẹ̀bà iná. Iná yẹn ò ní rà wọ́n àbí. Bẹ́ẹ̀ ni. Òkè iná yẹn ò ní rà wọ́n, kàn máa kó wọn sí ẹ̀gbẹ́ iná. All right. Bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n nínú. Ẹ má wọrí, ẹ tẹ̀síwájú. Lẹ́yìn náà dájúdájú àwa nímọ̀ jùlọ nípa àwọn ẹni tí ó ní ẹ̀tọ́ sí wíwọ inú iná àbí. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú. 71. Then 71 kò sí ẹnìkan nínú yín àyàfi kí ó wọ̀. Ibo náà fẹ́ wọ̀. Inú náà. Ó ní kò sí ẹnìkan nínú yín nínú àwọn wo. Ẹ ṣe nínú àwọn ìjọ tí ó wo ṣe tó ní kókó sí tó ṣe àyàkókó sí Ọlọ́run. Tá bá wo tafsiri aya ìṣá máa bá bẹ́ẹ̀. No, ẹ fi tafsiri lẹ̀ o. Aya ẹ calm down. Bẹ́ẹ̀ bá ṣe ń wo gbogbo kíní yẹn, gbogbo èèyàn ni ó ń rìfáàsì. Àbí gbogbo èèyàn kọ́. Ẹ ká tún padà sókè ẹ̀yìn bẹ́ẹ̀ lẹ́gbẹ́ láti 66 ń bì. Ẹ kí n wò ní ẹ ṣe sùúrù, ẹ má wọrí. Ẹ̀yin náà lẹ́gbẹ́ láti 66. Ó ní ènìyàn ń wí pé ènìyàn wo, gbogbo èèyàn ló ń sọ. Ó yẹ wá ka 69. Ṣé nígbà tí mo bá kú gbogbo èèyàn ló ń sọ wọn yóò tún. Ẹ wá ka 69. Ṣé ènìyàn kò rántí pé dájúdájú àwa ni a ṣẹ̀dá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí kò tí ì jẹ́ nǹkan kan. So gbogbo èèyàn ni wọ́n sọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ wá ka 69. Ẹ ka 69. Nítorí náà mo fi Olúwa rẹ búra dájúdájú a máa kó àwọn ìyẹn gbogbo àwọn èèyàn yẹn àti àṣà ìtàn, gbogbo àwọn èèyàn àti àṣà ìtàn a máa kó wọn jọ. Lẹ́yìn náà dájúdájú a máa mú wọn sí àyíká iná Jahannama lórí ìkúnlẹ̀. Gbogbo èèyàn pátá. Ẹ ká tẹ̀síwájú. Then verse 69. Lẹ́yìn náà dájúdájú a máa wá mú jáde kúrò nínú ìjọ kan. A máa separate wọn. Ẹ farabalẹ̀ náà. Ṣé àwọn tó fẹ́ mú jáde ni àwọn tí wọn ò ní jóná náà. Bẹ́ẹ̀ ni. Ṣé bí the same thing ó kọ́kọ́ kó gbogbo wọn, ó kó wọn dà sí níbi nǹkan tá à ń kà ń bí. Ó kó gbogbo wọn pọ̀ sí ó kọ́ fi wọ́n ra ná. Ẹ̀bẹ̀bà náà. Wọ́n fi wọ́n ra ná. Ó wá ní lẹ́yìn a máa mú jáde nínú ìjọ kọ̀ọ̀kan ẹni tí ó le jùlọ nínú wọn níbi ẹ̀ṣẹ̀ dídá. Ó ti kó gbogbo àwọn èèyàn jọ. Ó máa wá mú jáde. Separation ti wáyé ní verse 69. Kò separation ti ṣe bí òun ló ṣe ń explain bí ẹ ṣe sùúrù náà. Ó kó gbogbo èèyàn jọ. Ó wá ní nínú àwọn tó wá kó jọ yẹn, àwọn tó wá ń dẹ́ṣẹ̀ jù, àwọn tí ó jẹ́ pé lẹ́yìn náà dájúdájú a máa mú jáde nínú ìjọ kọ̀ọ̀kan ẹni tí ó le jùlọ nínú wọn níbi ẹ̀ṣẹ̀ dídá. Àwọn tó dá ẹ̀ṣẹ̀ jù a wá máa tún kó wọn níbẹ̀ àbí. A máa separate wọn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. 70. Ó wá ní lẹ́yìn náà dájúdájú àwa nímọ̀ jùlọ nípa àwọn tó lẹ́tọ̀ọ́ jùlọ sí wíwọ inú iná àbí. Tó ń yé wa sá. Bẹ́ẹ̀ ni nínú àwọn ọjọ́ méjèèjì. Bẹ́ẹ̀ ni. Kò sí ẹnìkan nínú yín àfi kí ó débẹ̀. Ibo ni wọ́n fẹ́ dé? Àti pé kò sí ẹnìkan nínú yín yẹn nínú àwọn wo. Nínú àwọn ìjọ tó yọ kúrò tó separate tó jẹ́ aláyàkókò nàkí. Ó di dandan kí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ Olúwa rẹ̀. Ó ní kò séèyàn kankan nínú wọn àfi kán débẹ̀. Kò séèyàn kankan ó láyà o, ó ṣe dáadáa, ó ṣe dáadáa, wá kọ́kọ́ débẹ̀. Tẹ́ ẹ bá yẹ ká tẹ̀síwájú o. Torí 71 la ṣe dúró àti di 72 ló máa jẹ́ kó yé yín dáadáa. Lẹ́yìn tí gbogbo wọn bá ti dénú náà, kò séèyàn kankan nínú yín àfi kó débẹ̀. Ó wá ní 72 wá ní lẹ́yìn náà, lẹ́yìn tẹ́ bá débẹ̀, lẹ́yìn tẹ́ bá wọnú náà yẹn, a máa gba àwọn tó bẹ̀rù àláùlà. Ẹ máa kọ́kọ́ wọ inú iná. Lẹ́yìn kí ló dé tí ẹ̀ ń túbà ẹ̀jẹ̀ padà sẹ́yìn. Kí ló dé táwọn mùsùlùmí ẹ ṣe sùúrù. Ẹ má bínú Mr. Criterion. Ẹ má bínú Mr. Criterion. Mo fẹ́ láti fẹ́ wò ẹ ṣe sùúrù ẹ má wò rè. Mo fẹ́ wò bí a mo lè rí bí a neutral person. This time around mi ò fẹ́ yàn tí ó jẹ́ mùsùlùmí. Àmì tí kò kì í ṣe
tó jẹ́ bóyá ọmọ Yorùbá mo ń wá èèyàn tó máa jẹ́ bí neutral person tó lè give judgement sí nǹkan tó wà níbẹ̀. You understand? Ó jẹ́ Mùsùlùmí àbí tí ò kì í ṣe Mùsùlùmí. tí kò kí ń ṣe Mùsùlùmí tó dẹ̀ kí ń ṣe ọmọ Yorùbá. ẹjẹ ṣàlàyé nǹkan ẹ ṣe sùúrù the criterion ẹ ṣe mo sùúrù. ń bọ̀ ẹjẹ mo máa fún yín tàn tí máa ṣàlàyé nǹkan tẹ́ ṣàlàyé. ẹ ṣe sùúrù. bóyá kí kírísítẹ́nì náwó ká gbé yín sókè ẹjọ́ kò sí táàmù fẹjọ́ rírò. kò sí ẹnìkan nínú yín àyàfi so Christian ni ó máa ṣe ìdájọ́. mi ò pé ẹ calm down now síbi kìíní ìdájọ́ ń kà kìíní sọ pé kò sí èèyàn kankan nínú yín àyàfi kí ó dé inú iná tó bá jẹ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ni wọ́n fẹ́ dénú iná Mr. Criterion kò tún wá ní sọ ní 72 wípé lẹ́yìn tí ẹ bá dénú iná a máa gba àwọn tó bẹ̀rù àlàálà ṣé àwọn tó dẹ́ṣẹ̀ yẹn ṣé wọ́n tún fẹ́ gbà wọ́n là ni. ẹ ṣe pẹ̀lú question yẹn ṣé kí n dá yín lóhùn. ẹ dá mi náà ń gbọ́. ẹ ṣe ṣe rí the main point gangan torí ẹ̀ mo ṣe ní ká bẹ̀rẹ̀ láti 66 the main point kì í ní àwọn gan ó bẹ̀rẹ̀ láti 69 separation ti wáyé láti 69 yẹn àti separate àwọn tá a fẹ́ fìyà jẹ. separation tó wáyé ẹ̀yin lẹ ò get ẹ̀ sá. separation tó wáyé yẹn òun ni wọ́n explain fún wa ní 72b tẹ́yìn bá sọ pé separation ti wáyé bẹ́ẹ̀ ṣe sọ àwọn wo wá ni wọ́n. ṣé nǹkan 72 fún yín. ẹ farabalẹ̀ sá separation ti wáyé àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n kó sínú náà àbí ṣé nǹkan tẹ́ ẹ sọ fún mi nìyẹn nígbà táwa dé 72 yìí ó tún wá ń sọ pé lẹ́yìn náà a máa gba àwọn tó bẹ̀rù àláùlà ṣé àwọn tó bẹ̀rù àlá. lórí ìkúnlẹ̀ lẹ́bẹ̀ bá ná. ibo nìyẹn wà nínú kínní ìsà nínú ayàtàkà ìsà. ẹ ṣe ẹ rí i pé wọ́ọ̀dù tó tẹ̀lé nínú 72 yẹn náà. ẹ má fi fún ọ̀rọ̀ aláṣà 72 yìí sọ pé lẹ́yìn náà 71 ní kò sẹ́nìkan nínú yín àfi kó débẹ̀ kó dénú ná. ìyẹn àwọn aláyàkókò náà kí tó ṣàyàkókò náà kí fọ́lọ́. ẹ ṣe sùúrù ó ti di dandan kó ṣẹlẹ̀ lọ́dọ̀ olúwa rẹ̀ Allah ní gbogbo yín náà máa kó sínú ná lẹ́yìn tó ń bá ti kó sínú wá ní lẹ́yìn náà a máa gba àwọn tó bẹ̀rù àláùlà. ṣe bínú àwọn tó. lórí ìkúnlẹ̀ lẹ́bẹ̀ bá ná. ibo nìyẹn wà sẹ́ẹ̀. ẹ ṣe egílẹ̀ jí ń délẹ̀ ṣẹ́rí fásitì yìí gọ̀gọ́ clear fásitì tẹ kàtọ́ ní 72 àwọn tó náà máa gbàlà òun làwọn tó jẹ́ pé dáhùn kúnlẹ̀ lẹ́bẹ̀ bá ná wọn àti ìwọ náà àwọn tó náà sọ pé kò sí ẹnìkan nínú yín tí ò ní wọ̀ òun làwọn tọ́lọ́run ti separate pé a máa yọ jáde àwọn tó jẹ́ aláàkókò náà kí sọ́nà. àwọn ìtẹ́sọ ìṣáà lè rí inú tafsir sá kó má jẹ́ pé bóyá ìyìnlẹ̀ kan sọ̀rọ̀ because nǹkan táwa sọ. ṣùgbọ́n àyè làjọ ń kà. àwa ti ẹ ṣe sùúrù lẹ́yìn tá a ka Quran yìí a tún ka hadith tó explain kínní yìí dáadáa tó explain event yìí dáadáa tí Muhammadu ṣàlàyé fáwọn àwọn sàhábà. èmi ò bàtà hadith wa o mi ò believe nínú pé bóyá hadith àti ìkọ̀kọ̀. believe nínú hadith. àtọ ayé àgbọn tèmi ń kà yìí ó clear pa bọ ní mo bí tẹ́lẹ̀ twist sí o. ẹ ṣe sùúrù sá ẹ má rush ẹ ò believe nínú hadith rárá because bá a ṣe bí màá ti ń ṣe ń ka kínní ìtajọ ń jiyàn yìí hadith yẹn ẹ ẹ sọ pé ẹ ò believe nínú hadith rárá. àtọ ilé clear sí mi. ṣe lè fún wa ní wákàtí 5 tẹ̀ ń kí nínú Quran. ó wà ń bẹ it's a matter of time kò ṣe topic tí mo bá wà nìyẹn. tó bá wà ìdí tí mo fi ń sọ léyìí ni pé gbogbo àwọn wákàtí 5 tẹ̀ ń kí inú hadith ló wà bẹ́ẹ̀ ṣe ń ṣe. márààrún pé sínú Quran gérégé bọ̀ kò ṣe topic tí mo bá wà nìyẹn. tó bá wà ẹ mú wá nù Quran. má ṣe fún yín láwọn fáàsì yẹn ni kò ṣe topic tí mo it's a matter of time má ṣe fún yín láwọn fáàsì yẹn ni. eléyìí topic gbogbo. ẹ má wọrí ẹ dúró ẹ ṣì wà ń bẹ. Mr. ẹ jẹ́ kí n sọ bí tí wákàtí 5 wà. ẹ sọ bí tó wà. ẹ kalẹ̀ ms baba ẹ kalẹ̀ mo ti wà ń bí báyìí ti pẹ́ tó bọ̀ tẹ́ ẹ bá pè mí ò kì í sọ̀rọ̀ ẹ rí i pé lọ́jọ́ tí mo wá náà tẹ́ bá pè mí máa tó sọ̀rọ̀ bọ̀ tí mo rí bẹ́ẹ̀ nílẹ̀. ẹ má tún waste time ibo ni wákàtí 5 wà sá. ó wà ní Quran chapter 17. Quran chapter 17 verse 78. Quran chapter 17 verse 78 òun lélẹ̀ iṣẹ́ máa bá wa kà á bí ká ẹ bá wa kà. ó ní bisimilahi rahman rahim akimi solata liduluki shamsi ila gasaqi layli wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhudan ó ní akimi solata liduluki shamsi duluki shamsi tó ń sọ ó bẹ̀rẹ̀ láti súrì láti aago 12 ní nǹkan bí aago 12 sago kan wá sílẹ̀ tó fi dé ìgbà tó òrùn bá fi ń wọ̀ ìlà gásàkì láìlì tó òrùn bá fi ń wọ̀ ó túmọ̀ sí pé irun méjì ló wà mẹ́ẹ̀tẹ́ẹ̀kì
sórí àtàsírì ó dé ní now ó wá ní wọ́kùrọ̀ ó ní tó fi di alẹ́ yẹn mọ́gúrúbì àti láìlóòn which is ishai wọ́kùrọ̀ ànàrà fàjìrì kéèyàn wá ka alukurani ní irun fàjìrì káàní mọ̀ ṣe owó ìdáná àwọn ọlọ́wọ́ bá jẹ́rìí sí yẹn ìyẹn ṣó now tí ó bá wá gbà ibi bó ṣe jẹ́ nìyẹn torí irun fàjìrì yẹn kóòrùn tó yọ láàárọ̀ ó dé ní súrì ó dé jì àsírì ó di mẹ́ta pẹ̀lú gbogbo ẹ pé síbí bá. ẹ̀yin mùsùlùmí ẹ máa try láti máa ní sùúrù ẹ kàn máa calm down ẹ jọ̀ọ́ díẹ̀ ni díẹ̀ ni ẹ máa mú díẹ̀ ṣé ti gbọ́. àti gbọ́ mà. ms bàbá ẹ gbóhùn sókè sàn. nǹkan tó wà nínú àyà yìí kò sọ gbogbo ìtẹ́yìn sọ̀rọ̀ ẹ̀yin ni interpret ẹ̀ bí akin ṣe ní ìtàn wọ́n wá látọ̀dọ̀ yín ẹ̀yin lẹ́ interpret ẹ̀ ó ní gbé ìrun kíkí dúró nígbà tí oòrùn bá yẹ̀ tàrí títí di ìgbà tí alẹ́ yóò fi lẹ́ kò sọ wípé àsìkò báyìí ẹ kírun kan àsìkò báyìí ẹ kírun kan nǹkan tẹ́lẹ̀ yìí sọ ní pé ẹ gbé ìrun dúró. ìgbà wo lòrùn yẹ àtàrí sà. ẹ jẹ́ kí n délẹ̀ bàbá yìí ariwo kan wá látọ̀dọ̀ yín tí wọ́n bá sọ pé kẹ́ gbé ìrun dúró nígbà tí oòrùn bá yẹ̀ tàrí títí di ṣé máa kírun yẹn lọ ní ní tẹ́ bá kí zubui ṣé ní dúró ẹ máa kírun yẹn lọ títí di kí zubui zur asri ṣé máa kí lọ bẹ́ẹ̀ ni ṣé bí ó ní àti pé ìrun zubui dájúdájú ìrun zubui jẹ́ ohun tí yóò jẹ́rìí sí tí àwọn màláíkà alẹ́ àti ọ̀sán yóò jẹ́rìí sí eléyìí yóò sọ pàtó iye àkókò wákàtí tẹ́ máa kí kò sọ àmọ́ tẹ́ bá dénú àdìtì yọ̀nà náà ẹ̀ àsìkò tẹ́ máa kí zuri àsìkò tẹ́ máa kí zuri àsìkò tẹ́ máa kí asri àsìkò tẹ́ máa kí mogrib àsìkò tẹ́ máa kí ishai so Quran nìkan ṣàlàyé pé ẹ kírun bọ̀ kò sọ àkókò àdìtì ló sọ àkókò báyìí sí that same hadith òun ni Mr. Criterion òun ni wọ́n ń sá fún. ẹ mute mi now. mo ẹ lọ sí ẹ kó sọ táìmù. ẹni sọ̀rọ̀. mo ń bọ̀ èmi mo mute yín Mr. Túnjí mo mute yín reason tí mo ṣe mute yín bí tẹ́ ẹ bá tan mic ariwo wà lọ́dọ̀ yín mi ò lè máa sọ̀rọ̀ kí mic yín wà on ariwo wà lọ́dọ̀ yín so tí n bá ti ní kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ wá tan mic ẹ wá sọ̀rọ̀ nǹkan tó gbé wa dé ibí yìí ni wípé ẹni yẹn Quran tá a kà pé gbogbo mùsùlùmí máa jóná yẹn mo sọ fún wọn pé hadith ó explain ní aya yẹn better àwọn wá sọ pé àwọn ò believe nínú hadith ṣe ti understand pé mo á bí wọn pé ó da ibo ni wọn ti ní kẹ́ kírun wákàtí 5 nínú Quran ẹ̀yin dẹ̀ wá sọ pé ẹ gbé aya yìí wá aya yóò dẹ̀ sọ wákàtí 5 aya yìí kàn sọ pé ẹ gbé ìrun dúró lásìkò tí oòrùn bá yẹ̀ tàrí títí di alẹ́ so ṣé máa kírun yẹn lọ ni kò fi timing sí i so nǹkan tí mo sọ fún yẹn gan nìyẹn èyí tó fún wa ní timing ní kẹgbẹ́ wa so yẹ ká padà sí di Quran yẹn olówó èkó mi mọ̀ bóyá wà ń bẹ̀. mo wà ń bí báyìí time ìbéèrè tẹ́mi béèrè ni pé time wo ni oòrùn yẹ̀ tàrí. Mr. Ms. mo ń bọ̀ mo wà pẹ̀lú mo ń bọ̀ mo ń pẹ̀tọ̀ wọn kan bì so. táìmù tí oòrùn yẹ̀ tàrí ìrọ̀lẹ́ ni. ọmọ Yorùbá ni yín náà. ṣọ̀sán ni. bẹ́ẹ̀ ni sà. tó oòrùn bá yẹ̀ tàrí oòrùn mélòó ẹ farabalẹ̀ ìrun mélòó ni ẹ̀ ń kí lọ́sàn yẹn. ẹ náà ẹ tiẹ̀ jẹ́ ká kọ́ ṣàlàyé yẹ̀tàrí náà. ẹ má jẹ́ ká waste time Mr. kíní yóò explain kó fún wa àyà yẹn ò ṣàlàyé wákàtí márùn-ún. ó kọ̀ lè yé wa ni. irọ́ ó gbọ́ nǹkan tá a fẹ́ ni pé ajé ti explain àwọn mo lè gbé jáde fún yín náà àkókò tó máa kírun kankan eléyìí ò sọ Kùránì ò sọ. Kùránì sọ ó máa yé sìn ní waste time rárá ṣe rí yẹ̀tàrí tóòrùn bá tó bá tó nǹkan bíi 12 sí 1 yẹn òòrùn máa wà ní dé àbí òjìji èèyàn máa wà ní déédéé èèyàn báyìí kò tí ì yẹ̀tàrí nìyẹn ó wà pẹ̀lú èèyàn but tó bá rọra yẹ̀tàrí díẹ̀ ìrun àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn tó mention ó di time àkọ́kọ́ nìyẹn ó wá sọ kinní kan ó lo èdè kan
ó ní akimi sọláta lè dùlùkì shamsi ní títà àkọ́kọ́ yẹn kó yẹ tàrí ìlà gasaki láìlì títí ó túmọ̀ sí pé ńgbà tẹ bá kí yẹn ẹ̀ tún kí míì náà náà ní táìmù yẹn so méjèèjì tí ò wáyé wa yẹn bóyá ká lọ sí Quran chapter 11 verse 114 àtúnrí mbẹ àrí méjèèjì tó wà mbẹ yẹn kó tó wá kan ti alẹ́ títà lẹ́nu ò bá tún yanjú àtún lọ síbòmíì náà tí mara ní ẹ̀ máa fi pé. Mr. Tunji, ẹ má jẹ́ ká máa straight ara wa. Ẹ fẹ́ máa fi láì lo àdís ẹjọ́ Ọlọ́run ẹjọ́ má bínú Mr. MS láì ní lo ṣẹ́rí àdís yìí báwọn kan ló kọ àwọn kan dìde wọn kọ wọn tún lu nǹkan tó wà ní máìdì tiwọn òun ni wọn gbé kalẹ̀ ṣùgbọ́n Kùránì kò ní parọ́ Kùránì ti ṣàgbékalẹ̀ títí ẹ̀ ẹ jẹ́ kí báàkì Mr. Tunji wọ́n ní Kùránì kan Mr. Tunji bẹ́ẹ̀ ni wọ́n ní Kùránì kan làwọn máa ń lò so ṣé nínú Kùránì ṣé Allah sọ iye àwẹ̀ tó máa gbà iye àwẹ̀ Ramadan tí wọ́n máa gbà nínú Kùránì. ó wà ń bẹ̀ dáadáa. ó sọ. ok ẹ ṣe lè fi hàn wá kàtí ẹ̀ ká tó wò yẹn náà. ó wà ní tí irun tẹ̀sán ẹ ti fẹ́ yọkàn hàn wá. Kùránì chapter 2. kí n kà rárá ní irú pé ń ṣe òṣìṣẹ́ àṣeyìn rárá. ṣé ń gbọ́ mi Kùránì chapter 2. verse 183. verses 183 to 184. torí ọmọ ẹrú tó sọ pé ṣáà kì í ka Kùránì rárá jẹ́ kí n sọ verse kó lè mọ̀ pé gbogbo ẹ̀ lánàá so ẹ get ẹ jẹ́ n bá yín gbé jáde. ọmọ Yorùbá ni ẹ má máa gbé ebùkọ́ da ẹ jọ. ṣé kì í ṣọmọ ẹrú ni. ṣé ẹ kì í ṣe ìbẹ́gbẹ́ aláàníyàn ẹ̀mọ́ tó máa bí òní ẹrú ló jà aláṣẹ àlówó yín. lọ́dún wọn kí yóò bá sí òòṣà tàbí kó sí nǹkan kan. no ẹrú aláàníyàn ṣé kílẹ̀ bínú sọ̀rọ̀ ẹ̀ Mr. MS ẹ jẹ́ ká lọ sí má ṣì máìkì ẹ ọmọ ẹrú tó ń jẹ́ recitation so Mr. Tunji ẹ ní láti máa bínú ẹrú ni ẹ̀yin náà máa ń sọ ẹrú. ọjọ́ mo wá rí pé mi ò kì í bínú kódà kẹ́ bú mi kẹ́ ṣépè fún mi ò kì í bínú rárá. ó ní ìtumọ̀ ẹrú ni sọ ààbò yín. bóyá tí mo bá kúrò ń bẹ lọ́dọ̀ yín lé ni màá mú màmá wa yẹn wá sílé. òun ni ó ti wà ń bẹ̀ ó yá. ẹ kà. ẹ̀yin lẹ sọ pé Allah dárúkọ iye àwẹ̀ tẹ́ máa gbà ń bí òun ni mo ti bá ń gbé. ẹ lọ sí verse 184 ó ní fasting for a limited number of days so whoever among you is ill or on a journey on a journey then an equal numbers of other days are to be made up and upon those who are able to fast but with hardship so a ransom as substitute of feeding a poor person each day and whoever volunteers good it is better for them but to fast is best for them is best for you if you only know. ibo ló ti dárúkọ days ní. ibo ló ti sọ oṣù ẹ sọ fún wa ibo ló ti sọ 30 days. òun náà mo sọ the month of Ramadan gbọ́ ni the month of Ramadan ó túmọ̀ sí pé oṣù kan ni the month. ló ti tún ẹni sùn sẹ́yìn lẹ́ ń fi ẹyọ oṣù kan sí ni kò yé wa náà a ní bùdá láti sọ nínú Kùránì pé ẹ gbààwẹ̀ 30 days ẹ gbààwẹ̀ 29 days torí àwa mọ̀ pé àdìsí ló sọ ẹ fi hàn wá nínú Kùránì ẹ dẹ̀ ní ká ṣe àyìn sí ẹ máa jẹ́ kí ni pé ẹ lẹ́ máa gbọ́ kò sí Muslim tó lè ní Kùránì kan ló máa lọ àwọn tó gba àdìsí wa náà ló gba Kùránì wa so ẹ fi hàn wá nínú Kùránì tó sọ pé ẹ gbààwẹ̀ 29 day o ẹ gbààwẹ̀ 30 day o ẹ fi hàn wá ẹ ṣe. ok ṣé mo lè sọ̀rọ̀ báyìí ṣé mo lè sọ̀rọ̀. ó ń sọ òkè. ẹ ṣe mà nínú gbogbo oṣù tó wà wọ́n ní Muharram oṣù àkọ́kọ́ nìyẹn Sofar oṣù kejì Rabiul Awwal Rabiul Thani Jumada Awwal Jumada Thani Rajab Shaban Ramadan oṣù kan ní oṣooṣù ní gbogbo àwọn oṣù. ẹ sọ pé kò ń ṣe Ramadan ibo ló ti ní ẹgbààwẹ̀ 29 days àwẹ̀ 30 days aṣáàmù pé kébí àpẹẹrẹ ẹsìn ẹwọ àgbà tó ní kọ́ gbàwẹ̀ lọ́jọ́ Monday aláwọn Muslim tó ní ànábì gbàwẹ̀ lọ́jọ́ Monday o a ní àwẹ̀ tó ní wọ́n ní kílé tó ṣe ń gbà ó ní nítorí pé àwọn Júù gbà á báyà mọ́ sọ gbogbo ẹ̀ àdìyàn ó wà ní àdìs àwa ń bèèrè pé ibo ló wà ló ti sọ nínú Kùránì pé ẹgbààwẹ̀ 29 days àwẹ̀ 30 days àyìn àwẹ̀ Ramadan àdìsí sọ Kùránì ò sọ báwo la ṣe wá fẹ́ tẹ̀lé Kùránì kan ẹ má kàn ṣàròyé pé kẹ máa fi ìròrí ti yín gbé nǹkan tí Kùránì sọ tá àdìsí sọ làwa máa ń gbà ṣẹgbọn. 185 ó ní ṣáàrù ṣé ń gbọ́ mi sà kí ló jẹ́ ṣáàrù now ṣé ń gbọ́ mi sà
gbọ́ yín àti ẹ̀gbọ́n mi tàyí ti ń pọ̀ jù ẹ̀mí gbẹ̀dẹ̀ àtúnjì. no mo béèrè ni mo ní kí ló ń jẹ́ ṣáárù. olóyè ké wà gbọ́ abéèrè Yorùbá ni wà náà. ṣáárù oṣù ló ń jẹ́ bẹ́ẹ̀ kò kí ń ṣe ọjọ́. Ìbò ìdí nìyẹn ó wà ní ṣáárù Ramadan oṣù kan ní kò tó pé 29 tàbí nǹkan tó sùn yẹn bá jẹ́ ní oṣù ẹyọ kan òun ló ń jẹ́ Ramadan ṣáárù Ramadan so yaumun ọjọ́ ayamun àwọn ọjọ́. Kò sọ iye nǹkan tẹ́ ẹ̀ sọ. ó sọ ní 185 sir. ṣáárù Ramadan oṣù ẹyọ kan nìyẹn oṣù kan ní kò pé méjì kò dẹ̀ ṣe ọjọ́ kan yaumun lọ́jọ́. Ẹ ṣe sùúrù bàbá yìí. Ẹ calm down. Oṣù kan, Ramadan is the month in which the Quran was revealed. Ibo ni ó ti sọ wípé ẹ gba àwẹ̀ 30 ọjọ́ tàbí 29 nǹkan tá à ń bí nìyẹn. Ramadan orúkọ oṣù ni. Ìbéèrè tí wọ́n bí ní pé because hadith ó tún yànnà náà ẹ̀ ó ní 30 ọjọ́ tàbí 29 ẹ̀hún pé hadith sọ. A kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé there is no way tẹ́ fẹ́ dúró lórí Quran without the hadith. Ìdí tàjẹ́ fi ń sọ eléyìí ni wípé àyà Quran tó sọ pé gbogbo ẹ̀yin mùsùlùmí máa jóná. Ẹni tá a jọ ń sọ̀rọ̀ yẹn ó sọ pé kò kí ń ṣe mùsùlùmí. Wípé àwọn ẹjẹ sá ẹ fún àwọn èèyàn lẹ́rìí ẹ fún nípò orúntù ni wọ́n ó ní wọn ò mọ nǹkan kan ló ń jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ máa ṣe lọ́la ẹ máa rí fídíò yẹn lọ́la. ọ̀dọ́ tá ló jọ ìgbà dé sọ. olówó èkó ẹni ti ru àwọn comment section yìí ibùdó wọn ń ka oṣù Ramadan ẹ̀yin tún ṣe àmì ṣé wọ́n ṣàdúrà ń bẹ̀ ni ẹ̀yin comment section yìí ẹ lágbára o wọ́n ń kọ oṣù Ramadan ẹ tún wọ́n kà á ní kéwu ẹ tún ṣàmì. Ẹ máa gbọ́ ó ní narrated by Ibn Umar. wọ́n ṣàlàyé pé. I heard Allah's messenger saying. wọ́n lọ́wọ́n gbọ́ tí Muhammadu òjíṣẹ́ Allah sọ pé ọ̀rọ̀ tí Muhammadu bá dẹ̀ sọ ọ̀rọ̀ Allah ni ẹ tẹ̀síwájú. When you see the crescent of the month of Ramadan. Tí ẹ bá ti rí òṣùpá tó ti yọ tó ti lé téńté ìyẹn oṣù Ramadan oṣù àwẹ̀. Start fasting. Wọ́n ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní máa gbàwẹ̀ kẹ́ máa fi ibi panú kẹ́ ẹ má jẹun. And when you see the crescent of the month of Shawwal. Wọ́n ní tẹ́ ẹ bá ti wá rí òṣùpá tó ń jẹ́ ti Shawwal. Stop fasting. Nínú oṣù Shawwal wọ́n ní àwẹ̀ títọ́ nìyẹn kẹ́ dáwẹ̀ dúró. And if the sky is overcast. Wọ́n ní tí ojú ọjọ́ tó bá ti rí bákan. Then regard the month of Ramadan as 30 days. Kó jẹ́ 30 ṣe pé lè sọ ó sọ fún yín gbàm. So ibo ni a ti máa rí Kùránì tóun náà sọ tiẹ̀ pé ẹ lọ gba àwẹ̀ Ramadan 29 o 30 o 28 o nǹkan tó a fi ń sọ fún yín ọ̀rọ̀ tí Muhammadu bá dẹ̀ sọ ọ̀dọ̀ Allah ló ti wá ẹ lè mọjú ẹ máa dọ́kẹ́ ẹ ní sùn Mr. Tunji ẹ lè mọjú Sahih Buhari lọ ẹ lè mọjú Sahih Muslim lọ nínú Islam kò sí bí ẹ ṣe lè fẹ́ràn Islam tó ẹ fẹ́ràn Islam tó Sahih Buhari àti Sahih Muslim gbogbo bẹ ṣe ń ṣàlù àlà bẹ ṣe ń pè ń inú àdìsí ló wà ẹ bá fẹ́ rí bẹ ṣe ń pè ń Allah kọ́ ló sọ bẹ ṣe ń pè ń fún yín Muhammadu kọ́ ló sọ arákùnrin kan ló lálàá ló sọ fún Muhammadu ní bẹ́ẹ̀ náà ni kó máa lò lọ so púpọ̀ nǹkan tẹ́ ń ṣe ní Islam tó bá ti sọ fún Muhammadu tí Muhammadu bá ti gbà lẹ́yìn ṣe èmi ò lè lálàá ló sọ fún un kò sẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ láfi sọ fún un pé àti Quran àti hadith nǹkan tí Muhammadu ṣáà sọ fún un lẹ́ tẹ́lẹ̀ Quran àti hadith bákan náà ni wọ́n tẹ́ bá ń sọ pé hadith yẹn gbà lè sọ bẹ́ẹ̀ yín kọ́ lè dá Islam lẹ̀ wọ́n gbé wá fún yín ni wọ́n mú Quran wá wọ́n má hadith wá tá bá pé àfáà 20 kò ṣe wáàsí fún wa gbogbo wáàsí tẹ́ máa ń ṣe láyé hadith tẹ́ ti máa ń ṣe ààrẹ ń béèrè rí àmọ́ ní sísá tí ń kà síta ẹ fẹ́ máa jàpá hadith ò dáa so ẹ padà ẹ má sọ ọmọ ń ta. ọ̀rọ̀ tẹ́ sọ ẹjọ́ jẹ́ kí n sọ kiri kan nígbà tí nínú nǹkan tẹ́ ka yẹn ó ń ṣàlàyé bí oṣù Ramadan ṣe bí wọ́n ṣe ń kà ni kò sọ pé 30 days tàbí 29 days ni kò sọ ó ń ṣàlàyé bó ṣe máa ń jẹ́ torí àwọn oṣù míì bẹ́tọ́ pé kò ní pé ó wá sọ pé tó bá ti rí báyìí báyìí ni kẹ́ ti gbà kẹ́ ti ka Ramadan yín Ramadan yẹn ó ń sọ pé 30 days ni kẹ́ ka tó bá rí báyìí tí ò bá dẹ̀ rí báyìí ni kẹ́ ṣe so ṣáàrù Ramadan oṣù kan ní sẹ́ẹ̀ bó dẹ̀ ṣe wà nìyẹn ẹ wá sọ wípé àwa muslim o nǹkan tí wọ́n ṣe gba hadith wa ni wọ́n gba kùrìánì wa kò rí bẹ́ẹ̀ alukurian ànábì gbà wá ó gbà ẹgbà wá yẹn wọ́n fún látọ̀dọ̀ Jibril ó wá fún Muhammadu kalẹ̀ tí àwọn sọ̀hábà kọ sílẹ̀ ṣùgbọ́n hadith yìí tán kan ní táwọn kan kọ pé ànábì ṣe báyìí ànábì sọ báyìí ó sọ báyìí kò jọra wọn so inú àwọn àtàdé ń ṣe Islam tẹ́lẹ̀ tó bá mọ̀ dáadáa nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ yẹn jẹ́ ká gbọ́ ẹni tó bá fi kùrìánì tú kùrìánì òun number 1 ẹlẹ́ẹ̀kejì èèyàn tó bá fi àdìsí tú kùrìán ẹlẹ́ẹ̀kẹta làwọn tó bá ẹ jẹ́ ká ṣe báyìí a ti rí pé ẹ fẹ́ gba àdìs ẹjọ́. ẹ tẹ̀lé kí ẹ dùn náà. a fẹ́ wá sí ibo láti máa rí bó ṣe ń pè ń
nínú Quran ẹ jẹ́ ká ẹ mú tèmi tán sí ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ náà. ẹ ti fẹ́ ṣàlàyé àwọn márùn fún wa béèrè nípa àwọn márùn kan tó ń fi Quran tó ẹ jẹ́ ká afẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ continue jumping from one tree to the other. pé ẹ fẹ́ sáfà dis yàdẹ̀ gbọ́dọ̀ dúró lórí point yẹn ẹ lè sáfà dis kó láti máa rí nínú Quran bí wọ́n ṣe ń pè ń so tí Quran bá ní gbogbo nǹkan tá bá ti béèrè a máa gbà àwa gan ní làdísì mọ́ ibo láti máa rí nínú Quran pé bọ́ ṣe ń pè ń lélẹ̀ so àwa gan fẹ́ làdísì mọ́ ẹ fún wa lẹ́rìí pé nínú Quran bọ́ ṣe ń pè ń lélẹ̀ ṣé mo kọ́ tá fi bọ́ sínú àwẹ̀ tá fi bọ́ nínú òun márùn lórí pé a fẹ́ gba àdísì lẹ̀ ká lè mú Quran nìkan so ẹ fún wa lẹ́rìí ibi tó ti ń pè ń bọ́ ṣe ń pè ń nínú Quran tí a bá tábà ti bọ́ ṣe ń pè ń nínú Quran à lè ju àdísì làwa gan fẹ́ lọ àdísì mọ́ a máa fẹ́ máa lo Quran nìkan ìdí ni pé kò lè sí Islam láìsí àdísì tábà yọ àdísì Islam ti tán ẹ bá dẹ̀ lẹ́gbàá ẹ fún wa bọ́ ṣe ń pè ń nínú Quran kí gbogbo wọn kà ká pè ń ẹ ṣe. Mr. olówó èkó mo máa ń like kíní kan nǹkan tí mo máa ń like ni pé consistency kéèyàn wà straight forward lórí nǹkan tí tàbá ń discuss one ẹ kúrò lórí ọ̀rọ̀ àlìjẹ́nà ó ṣe àlìjẹ́nà kò ṣe àlìjẹ́nà a bọ́ sí orí bàbá Mr. Tunji àwọn èèyàn bá wa lọ látàrí ẹgbà àdìsí ẹni ẹ máa gbọ́ nǹkan tá à ń discuss ni pé ẹni àdìsí ẹ kò lọ àwa ń sọ fún yín pé àdìsí lọ pẹ̀lú Islam ẹni Quran nìkan lẹ́yìn dúró àwọn fẹ́ pé tó bá yẹ pé ẹ fẹ́ dúró lé Quran nìkan àwọn nǹkan tá bá ti béèrè tó yẹ pé àdìsí ni tẹ bá ti fún wa nínú Quran àwa náà máa lo Quran nìkan nǹkan tá a fi ń lọ tẹ láà ń lọ nìyẹn a wà lórí ibi tá a yìí wà lórí gbogbo Muslim máa jóná Quran sọ Quran 1971 adẹ̀lọ kàbọ̀ ṣe máa jóná nínú àdìs ẹ̀yin wá ní àdìs yẹn kìnnìkan ṣe àwa ń fún yín lọ́wọ́ ẹni tó pọ̀ pé gbogbo nǹkan tí àdìs sọ tẹ bá ti ní ẹgbà bí bọ́ ṣe ń pè ní ẹ fún wa lẹ́rìí nínú Quran ká lè mọ̀ pé Islam pé pẹ̀lú Quran ẹ ṣe. ìrun pípè wọ́n pè anybody tí mo tá nǹkan ṣe fún gan kò ní ìdí pé wọ́n pè ní tàbí wọ́n pè ní tó bá pè wọ́n á kírun torí anybody tí mo tá ẹ̀. So ẹ̀yin ẹ fẹ́ tún Islam ẹ fẹ́ change Islam tí Muhammadu mú wa pé tí wọ́n bá pè ń ẹ lè ẹ mọ bẹyẹ máa lọ kírun ọ̀gá Muhammadu àwọn tó ń ṣe lédè lẹ́yìn ẹ̀ yìí wọ́n máa tún ṣe bẹbẹ o wọ́n ní wọ́n máa kírun Muhammadu wọ́n ṣe bẹbẹ o oríṣiríṣi. ẹ mọ̀ pé lọ́wọ́ gbàgbé. sẹ́ẹ̀rì ẹ̀ nínú Kùránì lẹ́ṣẹ̀ wọn àbẹ̀tẹ̀ máa sá kò sí tẹ́fẹ́ sá sí ilẹ̀ tí mo bá Islam. Ọlọ́run ò gbàgbé kankan ní Kùránì. àdísílẹ̀jà màdání iná bí ìwé kan tó ń pe DSS firefighter tó ń pọlọ́pàá ó ń pe Interpol ń pe FBI ó gbàgbé kó pe firefighter orí bá ṣe gbé katapila wà abẹ́ la mú iná àti petrol la dà sí Islam a fẹ́ jo bí katapila ṣe ń wo là ń juná sí ó yẹ kó pe firefighter DSS RRS Tinubu DPO CCC ẹni tí pèpè tí bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àdẹ̀ tí ì dé tá a bá dé lọ́kọ̀ ogun wọn tó ń ṣe múfì wọn tó ń kọrin kọ́ join ní àti ìbẹ̀rẹ̀ tá a bá dé ṣẹ́rí búlì tẹ́lẹ̀ ṣe fún àwọn bàbá wa wọn ìyá wa àwọn òtí ẹ̀ tí ìbẹ̀rẹ̀ fún yín à ń ka Kùránì lásán sìn àtàdísì ni tá a bá bẹ̀rẹ̀ tá a bá fún yín lẹ́yọ kan ẹlẹ́bẹ̀rẹ̀ tó báyìí so nǹkan tá à ń sọ fún yín Mr. Tunji ẹ fún wa lẹ́rìí tá a fi máa lo Kùránì kan tẹ́ ẹ bá ti ní ẹ jẹ́ àpadà sórí ibi tá a wà gbogbo Muslim máa jóná àdìsí yẹn fẹsẹ̀ múlẹ̀ Kùránì náà dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ so ms wọn ká ẹbá wọn gbé àdìsí yẹn sí kí wọ́n kà bí gbogbo Muslim ṣe máa ń kíkún àti Kùránì 1971 ẹ ṣe. àdìsí kò kí n ṣe Muslim ẹ lọ mọ̀. Mr. olówó èkó ẹ̀yin ti sọ̀rọ̀ tán gbogbo bẹ́ẹ̀ ṣe sọ́lọ̀ yẹn ẹ fẹ́mi náà bó ṣe ṣẹ́jọ́ ẹ̀yọ̀ kan péré kémi náà fi sún kémi náà sọ tèmi ìyẹn ni justice. now ẹni. ẹ sọ̀rọ̀ ẹ ṣe. jẹ́ má bínú ẹjọ́ power tapping yìí lò ẹjọ́ gbogbo lé 1k ẹ jẹ́ ká tẹ̀sí ẹ jẹ́ ká gbé ṣanlẹ̀ ẹ fẹ́ ká pa comment section àfẹ́ máa pa comment section ẹjọ́ ẹ ṣe bàbá mi ọwọ́ tẹ fi ń tẹ̀yàn ní fi gbọ́ ọmọ sí ẹ dẹ̀ má bá wa ṣí ẹ̀ yìí náà lò ẹjọ́ ẹ ṣí àsíà ẹ ṣí ẹ̀ sáwọn àfà tó ń dó yàwó níyàwó ẹ bá wa ṣí ẹ̀ àwọn yàwó níyàwó náà tó ń dó tàfà ń dó ẹ bá wa ṣí ẹ̀ sí wọn ṣó ti yé yín ẹ bá wa ṣí ẹ̀ sí gbogbo àwọn ọmọ ilé kéwú tó ti tọwọ́ bọ̀ fùrọ̀ wọn ẹ bá wa ṣí ẹ̀ àtọkùnrin àárí bẹ́ẹ̀ ṣe ń ṣí ẹ̀ Ọlọ́run á bless yín Elédùmarè àṣàánú àlóhùn iṣẹ́ Ọlọ́run o Muhammadu wọn tó ń fùrọ̀ o ẹni ẹbí tù mí mo polówó náà jàre tẹ máa lo ẹ̀kọ́ jàre lẹ́kọ̀ọ̀kan Muhammadu wọn dó ń fùrọ̀ wọn dó Muhammadu ń fùrọ̀ o Muhammadu náà dẹ̀ dóyàn ń fùrọ̀ o ẹ má gọ̀ o Muhammadu ń dó ọkùnrin dó Muhammadu o òun kìíní náà wà fún o ìwé náà wà fún o ẹ bá wa tapẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ̀yìn ọwọ́ tẹ fi ń tẹ̀ ní fi gbọ́ ọmọ sí ọkàn yín á balẹ̀ gbogbo àwọn tó bá fẹ́ gbéṣẹ̀ rí àwa sílùú wa wọ́n á jóná wọ́n á rìn wọgbó lọ wọ́n á rìn báyìí wọ́n gbẹ̀rù wọ́n gba Arab country lọ wọn ò ní dúró mú ṣòkòtò wọn débi pọ́n máa mú pátá ìhòòhò báyìí náà máa forí jágbó náà máa rìn dànù ẹ ṣé ẹ̀yin ìyá àti bàbá. ẹ ṣé Mr. Tunji lè gbóhùn sókè MSF yín style orí péjì mi máa rí ibi tí Sharafadeen ti ń sọ bí àwọn tó gba Quran wà náà ló gbà dé orí old page mi. ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ ìṣẹ́jú kan ní kẹfí mi náà kí mi náà ṣe àbí mi láǹfààní àti sọ̀rọ̀. gbóhùn sókè Mr. Tunji ẹgbẹ́ sókè.
so ẹ sọ ní Ọlọ́run kì í ṣe Allah ìyẹn dé ní ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tí mo wá báyìí mo kà á lọ́jọ́ yẹn sẹ̀ mo kà á ó wà nínú odù òtúrá méjì ní chapter 19 verse 3. Mr. Túnjí ẹ máa gbọ́ àti ṣàlàyé fún yín. Allah lọ́lọ́run bí no ẹ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí ẹ máa gbọ́ àti sọ fún yín ẹ mọ ètò ìlànà wa lórí bíbá nípa Islam Muhammadu la máa ń sọ ń bíbá so tẹ bá fẹ́ prove fún wa pé Allah ni Ọlọ́run inú Kùránì náà lè ti máa mú jáde pé Allah ni Ọlọ́run Elédùmarè ṣe get tẹ bá fẹ́ sọ nípa yẹn ẹ lọ sí other page tí ó bá ti jẹ́ pé àwọn babaláwo ló wà ń bẹ wọ́n sọ nípa àtàn kẹ lọ sọ yẹn fún wọn ṣe gbọ́ níbí báyìí nípa Islam Quran Allah nǹkan tá a máa ń sọ nìṣẹ́ gbọ́ tẹ bá ti fẹ́ kí ifá ẹ lọ sí page tó bá ti ń ṣe ẹ lọ kí n bẹ ṣé nǹkan tí mo sọ ti yé yín ẹ lè tẹ̀síwájú ẹ ṣe. ẹ ṣé kí n béèrè kan lọ́wọ́ yín pé àwọn kírísítẹ́nì tó wà nílẹ̀ Lárúbáwá. ẹ sọ wẹ́n tẹ fẹ́ sọ Mr. Túnjí ẹ̀yin lẹ́nu ká fún yín 1 minute bọ́ a ti sọ nǹkan tẹ́ ẹ̀ ní sọ tẹ́ bá fẹ́ sọ nípa ẹ fẹ́ kí ifá ẹ lọ sí page àwọn tó bá mọ̀ nípa ẹ bá ń kí fún wọn. kókó kí fáǹsì ni. ẹ ní ọmọkàn ṣàlàyé fún yín ni ẹ tẹ̀síwájú ó yá. mo ń béèrè lọ́wọ́ kí ló ok ẹ̀yin ẹ fẹ́ ká sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ nsìn. kẹ tẹ̀síwájú Mr. Túnjí. àwọn kiriyó àti ẹyin ẹlẹ́bọ tó wà nílẹ̀ Lárúbáwá kí ni wọ́n ń pe Ọlọ́run tó dá wọn. ẹ má jẹ́ ká limited ọpọlọ wa nílẹ̀ ilé. ẹ̀yin náà lè limited ọpọlọ yìí ó kẹjẹ ń béèrè lọ́wọ́ Mr. Túnjí. ṣé àràbù ẹ̀yin náà lè béèrè lọ́wọ́ mi fẹ́ dání ṣáàbù lè sọ pé Ọlọ́run ṣá lè pe àlá pé Ọlọ́run ni. kí ni wọ́n ń pe Ọlọ́run lèmi béèrè mi sọ pé wọ́n ń pe Ọlọ́run. àràbù àlá ló máa pe àlá lára àràbù máa pe àlá. wọ́n pe ó ti tàn lọ́dọ̀ tí wọ́n. ṣé Ọlọ́run tí wọ́n wá ní àlá tó kẹ́yìn lè nǹkan lóyìn kan bí sí yín. ṣe fẹ́ sọ di argument ni. mo ń béèrè lọ́wọ́ yín mo béèrè lọ́wọ́ ṣọ́lọ́run ní àlá ẹ̀yin lẹ́ béèrè lọ́wọ́ mo ṣe béèrè padà ṣọ́lọ́run ní àlá. wàhálà wa ẹ jẹ́ kí mi sọ Ọlọ́run ní àlá ẹ̀yin ẹ ti béèrè lọ́wọ́ yín ṣé Ọlọ́run ní àlá. ẹ ti dá mi lóhùn béèrè tèmi ẹ fèmí sílẹ̀ èmi mo béèrè. ẹ̀yin máa gbọ́ ẹ̀kọ́ tó tẹ̀síwájú ẹ̀yin máa gbọ́ torí táìmù tó fún wọn ti béèrè question time tí mo fún wọn. àlá ò kì í ṣe Ọlọ́run tí wọ́n bá fẹ́ jiyàn wá ní ẹ̀rí tó pọ̀ nínú Kùránì àti Hadísì Allah lẹni tó bá ń fi àṣà àti ṣe ẹ̀yìn Islam sílẹ̀ ó ní kí wọ́n pa nílẹ̀ Yorùbá Ọlọ́run Elédùmarè sọ fáwọn pé kó pa èèyàn tó bá lóun ṣàṣà àti ṣe wọn mọ́ kò tiẹ̀ dá sọ́rọ̀ ayé wa ò bá lọ ṣe kó máa forí rìn kò dá sí ò bá lọ lóun fẹsẹ̀ rìn ò bá lọ tẹsẹ̀ bọ́nú gbó kò bá wa dá sí. ọmọ Yorùbá làwa náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká náà sọ. ṣe rí Allah òun ó dá sí gbogbo nǹkan ayé àwọn ọmọ Lárúbáwá lọ́dọ̀ ẹ̀ ìbílẹ̀ èèyàn ṣe ṣìnà ó ní kó pa bí èèyàn gbàwẹ̀ ó ní kó pa bí èèyàn ṣàkà so Allah nìyẹn ìyàtọ̀ wà ń bẹ̀ tẹ bá fẹ́ sọ sí ẹ lè sọ sí ní ilẹ̀ Yorùbá kò sí bí tọ́lọ́run Elédùmarè ti ní kó pa ẹni tí ó ṣàṣà àti ṣe ẹ̀ bọ̀ Allah ní kó pa ẹni tí ó bá ṣe Islam mọ́ mo di fún yín di kan. ní tó bá lọ ká okùn aṣọ kan gé ọwọ́ wọn méjèèjì tó bá jí ẹyin kan gé ọwọ́ wọn lórí burúkú. so ṣe gbogbo bọ́n ṣe ń ṣètò gbogbo àwọn mo máa ń dá sí àwọn ètò. ṣé ká fún yín lẹ́rìí yẹn ṣe fẹ́ bọ́ síbẹ̀. ẹ jẹ́ kẹ́mi sọ̀rọ̀ tèmi tẹ́ bá lè gbé sọ̀rọ̀ mọ́tò bọ́lẹ̀. ẹ sọ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa waste time wa ẹjọ́ tẹ́ bá fẹ́ bọ́lẹ̀ kẹ́ bọ́lẹ̀. ẹ sọ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ afẹ́ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹ ti take time ju kí lẹ fẹ́ sọ. ẹ jẹ́ kí ẹ ṣe bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ látàrọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. wọ́n ló ti pọ̀ jù ẹ kàn ń bọ́ síbí ẹ̀ ń bọ́ sọ̀hún ẹ̀ ń bọ́ síbí ẹ̀ ń sọ̀hún bọ́ sọ̀hún. ẹ ṣí máìkì ń kẹ sọ̀rọ̀ lábẹ́ sọ̀rọ̀. mo ti ṣí máìkì ẹ yẹ fún mi ní time ẹ jẹ́ kí n sọ̀rọ̀ now ní gbogbo àgbáyé a lè sọ pé ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo àgbáyé ìlú gbogbo ayé pápátá nìyẹn nílùú mi àwọn kan pe Ọlọ́run ní God àwọn kan pe Ọlọ́run ní Allah àwọn kan pe Ọlọ́run ní nǹkan tó wù wọ́n nílùú kọ̀ọ̀kan tiwọn kí ẹ wá sọ pé gbogbo nǹkan tó wọ́n ń pè wọ́n yẹn orí wọn ò pé millions billions trillions of people ní gbogbo àgbáyé ṣé wọ́n máa sọ pé Ọlọ́run ni ṣáwọn nílẹ̀ ní America Germany London Italy wọ́n máa pe gbogbo wọn ẹ̀bọ́n ṣepọ̀ mẹ́ẹ̀ wọ́n máa pe Ọlọ́run wọ́n à ní pé Ọlọ́run náà òun náà mo sọ pé má limited ọpọlọ wa pé Ọlọ́run ni kinní kan irọ́. ibi tẹ́ gbé lọ yẹn alẹ́ máa ṣí máìkì ní sàmádà yín lóhùn torí tí àwọn ọmọ wa kan bá ń gbọ́ yín lé àbọ̀wọ̀n àbúrò wa kan tó kéré sí yín tó bá jẹ́ sáìdì tí yín nìkan lọ gbọ́ kí nǹkan yẹn má lọ àfẹ́tì ọpọlọ wọn. so ms bá wa gbé jáde kí ni àwọn China gbàpò dá àwọn ṣóhun náà ni lóhun bímọ olóhun bí Jésù ṣáàlà ló bí Jésù ṣé ìkan náà ni wọ́n bá yẹn ilẹ̀ tí ń límìtì ọpọlọ yín ẹgbẹ́ kan náà dẹ̀ ni wọ́n jọ wà Saudi àti Israel wọ́n jọ wà tira wọn jọ múlé tira wọn pàápàá jùlọ ẹ̀sìn kan náà nínú ẹ̀sìn kan náà lọ ti jáde Abraham religion ni wọ́n jọ gbà pé bàbá gbàgbọ́ ló jẹ́ sọ wọn so àwọn Christian ń pe Yahweh àwọn Jew ń pe Yahweh wọ́n ní ó bímọ ṣáàlà náà bímọ Mr. Túnjí ẹ̀yin ni ọpọlọ yín lẹ fi sí Nigeria limited bí Saudi Arabia limited lẹ fi sí so wọ́n ti gbé kan jáde MSK lọ sọ ẹ bá wa kà fún àwọn èèyàn ṣé kan náà ni pẹ̀lú àlà. according to the Chinese tradition. nínú àwọn àṣà àti ìṣe àwọn China nǹkan tó gbàgbọ́ dá àwọn la fẹ́ kà sí. The world was created by a giant named Pangu. wọ́n ní ẹni tó dá ayé àtọ̀run táwọn China gbà tó gba òmíràn ló ń pè ní Pangu ṣé Pangu ni Allah padà Pangu ṣá
Mr. Ṣáàlà nípa ń gún ẹ̀dá wa ẹni lọ. wọ́n fọwọ́ dẹ̀ pa alánà nípa ẹ mọ̀ pé alánà giant pẹ̀lú ọwọ́ tún sí méjì. nǹkan tó kàn mí pẹ̀lú ṣáyé chinese tẹ bá fẹ́ kí n sọ̀rọ̀ kò sí Sẹ́yìn nǹkan lẹ́sọ̀ pẹ̀lú pé a máa limit ara wa pé gbogbo àkọ́kọ́ mọ́ ẹ̀kan jáde fún yà máa tún lọ India máa lọ káàkiri a máa lọ sí Israel. Tó sọ̀rọ̀ MS bá wa lọ Jerusalem Israel. ní bible mo ló ti bímọ Jáde so nǹkan tó yẹ kẹ́ ṣe research lé lórí ẹ̀yin ẹ bí Jésù ó ga o. According to the Jewish tradition, the world was created by God, Yahweh. Àwọn Júù sọ pé gẹ́gẹ́ bí ìtọ̀ wọn náà gbàgbọ́ àwọn ogun kan wọn o wọ́n lẹ́ni tó dá yàtọ̀ wọn ní God Yahweh ṣé ń gbọ́ gbàm wọn pé làlá o. Ṣé Ẹ̀yin Yahweh náà ti ń sọ́wọ́n ẹ̀dẹ̀ ṣé Yahweh làlá ni. Yahweh làlá. Ọ̀gá ọpọlọ wa ò ní wà limited o bíi Mr. Tunji Saudi Arabia limited. Wọ́n ní láti That's olówó it. èkó ẹ má olówó jẹ́ èkó ká kan kí sí Mr. Tunji Elisu ẹ̀kan pariwo ní jàrá ariwo yín yẹn ti pọ̀ bíyà ní 2000 tá a wà yìí ilẹ̀ sì ń jà fún Saudi Arabia ẹ̀yin wá bìlífù pé Ọlọ́run Ọba kì lọ́pọ̀ í ẹjọ́ Saudi náà ti ẹni gbé sùn wá. fún wọn díẹ̀ ẹ jẹ́ ká fún wọn lẹ́rìí kẹ́rì yẹn pọ̀ ẹjọ́. According to Indian tradition, Gẹ́gẹ́ Hinduism, bí the India world, ìgbàgbọ́ wọn àṣà àti ṣe wọn àwọn náà tún sọ bí wọ́n ṣe dá ayé the o. world was created by Yahweh bímọ. Lord Brahma. Wọ́n ní Lord Brahma wọ́n lòun dá ayé àtọ̀run ṣé Lord Brahma ni Allah nǹkan tá à ń béèrè lọ́wọ́ yín kẹ́ máa limit ọpọlọ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. So tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè sọ sí pàlà náà ní gbogbo So wọn ẹja báyìí nísìnyí ẹ má bínú olówó èkó Mr. Tunji a ti fún yín ní Jewish tradition a ti fún yín ní Chinese tradition a ti fún yín ní ti India. So according to the Yoruba tradition, the world was created by Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò kì í ṣe Allah. According to the Arab tradition, the world was created by Allah. Oníkálukú ló ní tiẹ̀ ló ní belief system wọn. Ẹ kàn fẹ́ force belief system Arab ẹ fẹ́ force ẹ̀ lé wa lórí ni. Ṣé ẹ understand? Kò jọra wọn. Ẹ jí. Mr. MS mọ kiri kan nǹkan tí mo fẹ́ sọ ni pé lórí ọ̀rọ̀ Allah kíní kan wà tó yẹ pé a kì í wò ìwé ìgbà tá a wà ní primary school wọ́n fún wa ní secondary school wọ́n tún fún wa ní Gideon's Bible wọ́n wá tú John 3:16 ní 26 different languages language àkọ́kọ́ African ni language ẹlẹ́ẹ̀kejì òun ni Arabic language wọ́n wá tú John 3:16 wọ́n á ní lè anahu akaza ahaba lọ́ọ̀lá alam hata basala bina wàlúwà àhídá lè kẹ́lá ya olùkókó ló mọ́ yóò mímú bí bá tẹkùn làwọn àhíyàtò làbàdíyà wọ́n wá pe orúkọ tó wà ń bẹ́ẹ̀ pé for God so love the world Allah ni wọ́n wá lò nínú bíbélì yẹn Gideon's Bible ó jẹ́ ẹ̀rí àkọ́kọ́ ká lè mọ̀ pé Allah lọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ bá wọn gbé báyìí síta kàkà MS ẹ kàn jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ ẹ̀yin Christian láti ilẹ̀ MS kì í ṣáàlà bímọ. Oh, he shot himself in the foot already with that one. Ṣáàlà bímọ ẹlẹ́gbàá pààlà ló wà ní John 3:16 yẹn ṣáàlà bímọ so MS ẹ̀yẹ kàkà MS àwa lọ ka Quran tálà àti lóhùn bímọ ó ní ẹni tó bá ṣàmà bímọ. a ti mọ gbogbo kọjá sí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni question lọ́wọ́ mi ni. ẹ jẹ́ ká tẹ́ yín lọ́rùn MS ẹ̀jẹ̀ àkà yín náà lè sọ pé Mr. Tunji ní Allah ní bóun ṣe fẹ́ràn ayé gẹ́gẹ́ bí o. For he gave his one and only son. Ó tí ó máa ṣe wọn ó dùn mí gan fàlà Allah ní ọmọ kan ṣoṣo ọmọ ẹyẹ kan ṣoṣo tó ń bí ó lóun dẹ̀ pa ẹja àká náà ó lóun dẹ̀ fi irú bọ And fáráyé that whoever believes in him shall not perish but have Allah wálé tó eternal bá ti life. gbàgbọ́ nínú ọmọ òun tóun bí yẹn kò ń ṣe òun o Allah ní kó má gbàgbọ́ nínú òun o àmọ́ ọmọ òun tóun bí tóun pa tóun fẹ́ fi irú bọ yìí ó lẹ́ni tó bá ti gbàgbọ́ nínú ẹ̀ ó lẹ́ni yẹn á jèrè ayé kò ní parun á máa bẹ títí láéláé. Ṣé bẹ́ẹ̀ ni ṣáàlà ló sọ bẹ́ẹ̀ Mr. Tunji ẹ ṣí máìkì ṣé kí n sọ̀rọ̀ sá. ṣáàlà ló sọ bẹ́ẹ̀ kọ́kọ́ dáhùn tó sọ̀rọ̀ ṣáàlà ló sọ bẹ́ẹ̀ Mr. Tunji. It is kò ń ṣe yes or no question. Ok ó yẹ sọ̀rọ̀ ó yá ṣáàlà ló sọ bẹ́ẹ̀ ó yẹ tẹ̀síwájú. Ẹ bá mi lọ sí the book of John the book of Romans chapter 8 verse 14. No way. Ẹ máa kọ́kọ́ tú ilé fún wa náà ẹ máa tú fún wa ta tó lọ bò mí. Mr. Tunji ẹ bá wa tú ẹ̀yin lẹ́ni kí dákẹ́ ẹ tú ilé. Ṣáàlà ó fẹ́ mọ̀ aráyé wá ẹdúró náà ó wá pa ọmọ ẹ̀ kan ṣoṣo tó bí ẹ tú fún wa ní Yorùbá káwa dé dákẹ́rẹ́ tó lọ bò mí. Ẹ bá wa tú ilé afẹ́ mọ̀ Allah ló ń sọ̀rọ̀ bí báyìí. Allah máa fẹ́ràn wa. Allah máa pa ọmọ kan ṣoṣo tó bí. Ìṣẹ́jú mélòó lẹ́kùn mi? Ìṣẹ́jú kan 2 minutes yẹn. Wọ́n ní ìṣẹ́jú kan máa sọ̀rọ̀ lẹ́nu lórí èkó kan máa sọ̀rọ̀ kọ́ fún 2 minutes kọ́ fi bá a tú fásì yìí Allah máa fẹ́ràn wa o Allah máa pa ọmọ ẹ̀ kan ṣoṣo. Ẹ jẹ́ kí táìmù yẹn máa rí ìdìnnà MS fún one time. Ẹ fún mi ní táìmù kẹ́kẹ́ kó lọ sí bẹ̀rẹ̀. So for God so loved the world Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ and he gave his only begotten son àbí ṣé kò tá fẹ́ gbọ́ nìyẹn. Tẹ́ bá lọ sí Romans chapter 8 verse 15 only for as many as are led by the spirit of God these are sons of God. Ẹni tẹ́mi Ọlọ́run bá fi tó bá ń darí metaphorically nínú èdè àwọn ọmọ Júù òun ni wọ́n ń pè ní ọmọ Ọlọ́run. For as many as are led by the spirit of God these are sons of God. Ìdí nìyẹn kò ń ṣe pé literally ẹ sọ pé Ọlọ́run bímọ Ọlọ́run kì í bímọ Kùránì correct eléyìí náà correct metaphor ni wọ́n ń lò metaphorical expression ni bí ẹ ṣe jẹ́ nìyẹn. For whosoever believed in him ẹnikẹ́ni tó bá wá gbà á gbọ́
will not perish. What are we going to believe in Jesus? The teachings of Jesus. Do not commit adultery, don't against fornication, do not steal, do not murder, do not bear false money, honor your father and your son and so on and so on and so forth. Àwọn kan tá gbàgbọ́ nìyẹn, ó ẹni tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ yẹn, ó tó wọn ò ní ṣègbé o. Ṣùgbọ́n yóò rí ìyà ní pẹ̀kun, ó tó wọn ó jèrè lọ́dọ̀ Ọlọ́run. Níbo ló sọ pé ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ sí, rúbọ dà ń bẹ̀, sacrifice dà ń bẹ̀. Kò sí náà, ẹ má jẹ́ ká máa twist kìíní yẹn, jẹ́ ká gbà bí nǹkan ṣe wà ń bẹ̀. Káàkà kó dẹ̀ yẹ anybody, bó ṣe jẹ́ nìyẹn, ẹgbẹ́ mi ló táìmù mi. Mr. Tunji, ẹ pa ìyálà yarọ irọ́ bá ẹ má bínú mọ bí ẹ ti ṣe tán ní ṣọ́mù tún wọn ní abẹ́rẹ́ tí wọ́n ti sọ. Irọ́ wo mo pa mà? Ok, náà pọ̀ wọn ti àwọn ọlọ́pàá máa kí ẹ ṣe máa yá mi. Mr. Tunji, so níbí báyìí ẹni sùn Mr. Tunji, ṣé Allah náà ló fọmọ ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀ bí àbá aláàkọ́? Torí gbogbo àgbáyé tẹ̀sí yẹn kò yé, mo fẹ́ kẹ́ sọ kó yé gbogbo wa. Ṣé Allah ló fọmọ ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀ tó bí báyìí lẹ̀ àbóhùn kọ ẹjọ́? So ọmọ rẹ̀ kan ṣoṣo tó sọ yẹn ìdí ni wípé. No, Mr. Tunji ẹjọ́ náà ṣé Allah ló ń fọmọ ẹ̀kan ṣoṣo lẹ̀? Àní kò ṣe afẹ́ kẹ́kọ̀ọ́ ni kò ṣe yes or no question. Ẹ ti ṣàlàyé pẹ̀lú 2 minutes kò yé mi, mò ń bèèrè ṣé Allah ló sọ̀rọ̀ mi báyìí pé ọmọ òun kan ṣoṣo tóun bí òun fi lẹ̀ fáráyé o, ẹni tó bá gbàgbọ́ nínú ẹ̀ kò ní parun, ó máa wà láyé àìnípẹ̀kun, ṣé Allah ló sọ bẹ́ẹ̀ ẹjọ́ Mr. Tunji? Mo gbọ́ béèrè yìí, àní kò ṣe yes or no question. Ẹ máa bẹ̀rẹ̀ 2 minutes kò yé wa, ẹjọ́ ẹ láyé wa, ṣé Allah ló sọ̀rọ̀ nù? Ó yá àwọn tó wà nílé náà. Ẹ tún jẹ́ kí ẹgbẹ́ kọ́dà pé wọ́n máa láàjà yín bọ́lẹ̀ àwọn èèyàn wà níbí, ṣé Allah ló sọ̀rọ̀ bí báyìí àfẹ́ mọ̀ ọ̀ Allah ni aláàkọ́ ẹjọ́ ṣé Allah ni. Drop one to Mobile answer now. He's not a 5-year-old. Allah ló sọ̀rọ̀ àbá aláàkọ́ ẹjọ́. Èmi ò sọ pé kí n má drop mi, ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ ni pé kò ń ṣe yes or no question. Ṣé àmì sọ pé yes or no ẹ̀yin lẹ ní Allah ni, mo fẹ́ kó yé ogun àtàjọ ṣé Allah ló sọ̀rọ̀ àbá aláàkọ́. Mi sọ pé yes or no ẹ̀fọn Allah ni o, aláàkọ́ ẹ lè tẹ̀síwájú. Ẹ fún mi ní ìṣẹ́jú ẹyọ kan. A ti fún yín 2 minutes àgbọn kankan tẹ́lẹ̀ náà. Ok, nísìnyí sàjẹ́ ká ṣe báyìí. Tẹ bá fẹ́ ṣe Allah ló sọ bẹ́ẹ̀ o, kẹwàá tẹ̀síwájú, aláàkọ́ ló sọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ tẹ̀síwájú, ó yẹ ṣe. John ló sọ bẹ́ẹ̀ kò ń ṣàlá. John. Ẹ ṣe so John sọ pé Allah ló sọ bẹ́ẹ̀ àbí ta ni? John ló sọ pé Allah sọ bẹ́ẹ̀. John sọ pé Allah ló sọ bẹ́ẹ̀ ẹ ṣe. So ms wá fún wa ní Quran 6:101. So káwá wò pé Allah sọ̀rọ̀ kan fún John níbì kan. Olówó Èkó tí àwọn Muslim bá ti fún wọn wá ẹsẹ̀ Quran lọ. Kí wọ́n sọ pé bàlá sọ̀rọ̀ ni. John bàlá sọ̀rọ̀ ni sọ pẹ̀lẹ́ nínú náà nǹkan mo sọ. ms yẹ gbé sókè ẹja. Táwọn Muslim bá ti ṣubú wọn wá kúrò wọn wá Bible lọ. John ń preach ní tiẹ̀ ní náà. He is the originator John ń preach ní tiẹ̀ ní. John ń preach ní tiẹ̀ ní. Allah ní òun lójúlówó tóun ní ayé àti ọ̀run òṣèré. Allah mọ̀ kọ́kọ́ kan bóun ọ̀pọ̀ báńgò. How could he have children when he has no mate? Ẹ̀yin yẹn máa gbọ́ Allah tí wàá sọ fún Muhammadu pé gbà mí o. John máa lọ sọ fún àwọn èèyàn pé òun bímọ. Òun rán ọmọ òun kan ṣoṣo sáráyé, òun fi rúbọ fáráyé, pé ẹni tó bá dàgbọ́ nú ẹ̀ máa ráyé yìí nípẹ̀kun. Muhammadu ibo mo ti sọ bẹ́ẹ̀, ṣé òun tóun ò níyàwó látàárọ̀ dalẹ́, òun ò ní girlfriend. Ibo ló fún wa bímọ, Allah ló sọ̀rọ̀ yìí o. He created all things and has perfect knowledge of everything. Allah lòun dá gbogbo nǹkan, òun dẹ̀ nímọ̀ nípa gbogbo nǹkan tóun dá. Ó ní ẹgbàá ni wọ́n dẹ̀ ń parọ́ mọ́ mi. Àwọn Júù, àwọn John àti Mr. Tunji Islam dẹ̀ ń parọ́ mọ́ mi. Òun ò ní girlfriend látàárọ̀ dalẹ́. Òun fẹ́ níyàwó, ibo lòun ti wá bímọ. Allah ló ń ké gbàjarè mi ló ń bẹ̀bẹ̀. Mr. Tunji, ẹ má parọ́ mọ́ Allah, ẹ bẹ̀rù Allah. Allah ti ń ké mi báyìí pé òun ò sọ bẹ́ẹ̀. Ó lóun ò ní girlfriend bí òun máa bímọ. Ẹ yé parọ́ mọ́ Mr. Tunji. Mo ti gbọ́, ẹ jẹ́ kémi náà tiẹ̀ sọ̀rọ̀. Ẹ wo bẹ́ẹ̀ ṣe dákẹ́ látàárọ̀. Tẹ́ẹ̀ kan sọ gbogbo ẹ̀sọ́ gbẹ. Ẹ jẹ́ kémi náà máa sọ̀rọ̀. Ẹ ń parọ́ ni Mr. Tunji. Ọ̀rọ̀ yóò irọ́. A lọ sọ fún yín pé nǹkan tí ẹ̀yin sọ right now. Ẹ má máa sọ pé nìkan parọ́. Èmi mẹ́rin wá. Mo ní metaphoric expression. Ṣèbó òyìnbó mò ń sọ. Jésù òkú ni ṣe bí Jésù kú ó dẹ̀ dìde. Ó ní bàbá òun rán òun wá sáyé kó òun wá kú fúnra. Ṣe bí Jésù ṣe bó ṣẹlẹ̀ nínú Báíbù. Kí ló kọ́ wá kú fúnra yé ń bẹ̀? Ṣé kú fúnra yé la tún sọ ń sìn ní ìbẹ̀rẹ̀ la tún já sí báyìí? This man is so dumb, man. Can we drop him and move on? It's so slow. Hey, don't drop the man. Don't drop. You're so daft, bro. Ọ̀tọ̀ ń sọ ní pé ṣé Allah náà kú ó jíǹde ni? Ṣebí Jésù jíǹde? Ṣé ààrẹ Muhammadu náà kú ó jíǹde ni? Ẹ̀yin oníròfò ilẹ̀ ti mú ẹ lọ ká mọ́ṣáláṣí. Ẹlẹ́dẹ̀ la máa padà máa sìn ní àwọn mọ́ṣáláṣí yẹn. Ẹ̀yin olóríkórí bí ẹja nu àìsí irọ́ la bí ọmọ òkú gbẹ. Ìròfò. Tí mo wá gan ni pé ẹ dákun àyàwó níbo ni àyà tó ti sọ pé èèyàn lè bá ọmọ ẹgbẹ́ èèyàn sùn èèyàn lè máa bọ́ ọmọ ẹgbẹ́ èèyàn sùn àdìtì wo ni tá àdìtì ni ẹ dákun wọ́n ọ̀nà bí pé Quran sọ bẹ́ẹ̀ àdìwọ̀ náà àdìtì náà. bí bàbá lè bá ọmọ ẹ̀ sùn tó bá ti jẹ́ pé kó ṣe ìyàwó pẹ̀lú ìyàwó ẹ̀ so a máa fún yín. nǹkan tí wọ́n ń sọ dà bí cousin ṣe bí cousin lẹ́ ń sọ àbí. cousin bí bóyá ọmọ bọ̀dá mi nìsín bóyá mo lè fẹ́ ẹ jẹ́ kí n explain fún mi. ọmọ kan ti wà ní àkàkọ́ mi ti pẹ́ bóyá ọmọ kan bẹ tí mo ti tréènì ó wá pẹ́ títí ó wá kọ ìyàwó ẹ̀ lẹ́bùn wá lọ fẹ́
ẹ̀yìn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ la máa fún yín Mr. Muhammadu 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 ló ó kọ́kọ́ ṣe fẹ́ yẹn. ọmọ ẹ̀gbọ́n ẹ̀. So ìgbà tí Quran máa sọ̀kalẹ̀, tí Quran fẹ́ sọ nípa àwọn ẹni tí ẹ ò lè fẹ́, kò ka ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò mọ́. So ìtumọ̀ ẹ̀ ni wípé ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò ẹ lè fẹ́, torí ẹ̀ ni kò ṣe kà mọ́ àwọn tí ẹ ò lè fẹ́. So a lè fún yín ní àyà yẹn, bóyá kí a jẹ́ kí Mr. Abdulmaruf yẹn ká gbọ́n nǹkan tí Mr. Abdulmaruf yẹn fẹ́ sọ ká tó dá inú ẹ ṣe. Jẹ́ ká dáhùn lọ́yìn fún wa béèrè kan ó dàpọ̀ ní pé mo rí kọ́ọ̀dù ẹ̀ lẹ́ẹ̀mí èmi àtẹnìkan jọ ń fà lọ́sàn-án ni. rí àti àkùrá yìí náà tẹ́ bá lè ṣe bóyá olúmọkẹ lọ bá àwọn olúmọkẹ gbàyè díẹ̀ ẹ máa tún wá gé àwọn àpáta òkúta kéékèèké kan ká máa kọ́ òyìn náà lọ síbi ẹ̀kọ́ lọ máa sọ òkúta wọn àrà bí àkàtì ẹ̀fìyẹn náà ṣe business. bẹ́ẹ̀ni èmi náà ti wo kinní yẹn program yẹn látàárọ̀ wọ́n máa rà. so a máa ya ìdí síbẹ̀ fi ṣe àìtàn lélẹ̀. bẹ́ẹ̀ni wọ́n máa sọ gbà. àní charge wọn lówó tó pọ̀ bóyá bí 500 or 1000 wọ́n á rà méje kankan wọ́n á rà because ní ti àwọn àáfàá ti kọ́ mọ àwọn ọmọ lọ sẹ́gbẹ̀ẹ́ títì mo ti sọ lẹ́ẹ̀kan kẹ́ tó dé tẹ́ bá wo fídíò yẹn wọ́n kọ́ àwọn ọmọ school lọ sí ẹ̀gbẹ́ títì wọ́n wọ jàlámíà fún wọn wọ́n ní kó máa lọ sọ̀kò bá fẹ́ǹsì tó wà lẹ́gbẹ̀ẹ́ títì níbi kọ́tà tí mọ́tò Dangote bá ń bọ̀ tó bá parẹ́ àwọn ọmọ yẹn mọ́ ẹ̀gbẹ́ kinní yẹn wọ́n á ní kinní kan ló ń ṣe àwọn ìyá wọn lajú síbẹ̀ wọ́n rí pẹ́gbẹ́ títì náà kó àwọn ọmọ àwọn lọ pé kó máa lọ sọ̀kò fún fẹ́ǹsì o láwọn àfáàtàyé wọn yẹn ò ní dáyé wọ́n máa ṣòfò ọmọ ni. ìyàwó ọbalọmọ so ẹgbẹ́ òsókè ms. So tẹ́ bá wáyà yìí this Quran chapter 4 verse 24 òun ló sọ nípa àwọn obìnrin tí ẹ ò lè fẹ́, kò dẹ̀ dárúkọ àwọn cousin yín, ìtumọ̀ ẹ̀ ní pé cousin ẹ lè fẹ́. Ó ní I'm forbidden for you are married women. àwọn obìnrin tó jẹ́ ìwọ̀ fún yín ni àwọn obìnrin tí wọ́n ti lọ́kọ. Okay ó dà pé eléyìí kan mo fẹ́ ẹ̀dá mi next verse mo fẹ́ gbé wa tó ti lì sí. wọ́n lè bẹ̀rẹ̀ wá sọ òkúta fún ṣẹlẹ̀ sọ òkúta ju òkúta wọ́n lè pè wọ́n ní àbọ̀ òkúta ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọn ní ẹlẹ́bọ̀ Saudi wọ́n á gbọ́ òkúta wọn ò dẹ̀ ṣe bọ̀. sánsà pamọ́rí wà náà òkè òkúta ni gbogbo òkúta ni gbogbo nǹkan tó ń ṣe wọ́n á ra òkò wọn máa sọ fún fẹ́ǹsì tó ń mọ òkúta náà ni ọmọgùn ẹ̀ ní kó máa kú. wọ́n wá gbé Ghana must go mo wà àwọn kan láàárọ̀ yìí wọ́n dẹ̀ ru Ghana must go sórí fún wọn pẹ̀lú àǹkárá ẹ wá rìn kiri láì pọ́n fi ṣèyàn Ghana must go ẹ wá dẹrù síbi ìgbà téèyàn bá ń kó kúrú. ó ga o náà wọ́n sọ pé ju ọmọ rẹ̀ tó tún jalè ní Mẹ́kà ni wọ́n tún jalè ní. àṣírí olówó yẹn tó lọ Mẹ́kà tó yẹ kí wọ́n rí wọn gbà yẹn tó ń sọ sí Lárúbáwá fẹ́ sọ gbogbo òun di Muslim olúwo ní ọdún tó ń bọ̀ àwọn èèyàn tó bá dé ìlú òun wọn lè ṣe tó ń sọ oríṣiríṣi pé wọ́n máa fi ìwò tọrọ in fact ìwò lọ síwájú olówó ètò wọn pẹ̀lú níta lókun là. wọ́n sọ fún ẹnìkan náà lọ́sàn-án ìmú. Ọlọ́run kọ́ ló lówó Ọlọ́run ò lówó kò sí tó kọ́ Ọlọ́run pẹ̀lú owó àwa la ń pèsè owó nú ayé tá a wà yìí. láyé ìwádìí gbà wá sí ọ̀dọ̀ Ọlọ́run àwọn. à ń lo àtẹ bá níṣu èmi ò fún yín ní ẹ bá níṣu máa fún yín lẹ́nu lájọ máa change later ní sọ́dọ̀. Also forbidden to you for marriage are your mothers. àwọn tó jẹ́ ìwọ̀ fún ẹ tó lè fẹ́ ni ìyá rẹ. Your daughters. ọmọ rẹ. Your sisters. arábìnrin rẹ ẹ̀gbọ́nbìnrin rẹ. Your paternal and maternal aunts. àwọn ọkùnrin obìnrin ìyá rẹ obìnrin ìyá rẹ. Your brother's daughters. ọmọ ẹ̀gbọ́n rẹ lọ́kùnrin. Your sister's daughters. ọmọ ẹ̀gbọ́n rẹ lóbìnrin. Your foster's mothers. àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ lóbìnrin. Your foster sisters. Your mother-in-law. Your stepdaughters. Your stepdaughter under your guardianship. If you have not consummated marriage with their mothers. ọmọ ẹni tó fẹ́ tó bímọ tó bá jẹ́ pé o ti ṣègbéyàwó pẹ̀lú rẹ̀. But if you have not, then you can marry them. ṣé bẹ́ẹ̀ yẹn yé yín bí ẹ fẹ́ yàn kan tó gbọ́mọ wá tí ẹ bá ti ṣègbéyàwó pẹ̀lú obìnrin tẹ fẹ́ tó gbọ́mọ wá yẹn ẹ lè fẹ́ ọmọ ẹ̀ bọ̀tẹ́ bá ti ṣègbéyàwó ẹ lè fẹ́ ọmọ ẹ̀ nínú Islam ni. So àwọn àkàlẹ́ kan tó jẹ́ pé ọmọ tẹ ẹ bá wá bí tó jẹ́ pé ẹ ṣègbéyàwó pẹ̀lú ìyá ẹ ẹ̀yin lẹ bí bọ̀tẹ́ bá ti ṣègbéyàwó pẹ̀lú ìyá ẹ lè fẹ́. So tẹ bá wo bí ìsìn ẹ pé kò dárúkọ cousin ṣẹgẹt níbi ìsìn cousin ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn lè fẹ́ ra wọn tẹ bá wo nínú àwọn tó ṣe léèwọ̀ fún yín tí ẹ ò lè fẹ́ so ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kò sí nbẹ so nínú Islam ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ó lè fẹ́ ra wọn so ibi Quran chapter 25 verse 54 ibẹ̀ ló ti sọ pé
ọmọ yín tẹ́ ẹ bí gangan ẹ lè fẹ́ ẹ lè ẹ wá bá bí. ti ṣègbéyàwó pẹ̀lú ibi tó ti ń bọ̀ ló fẹ́ wá mú fún wa tiwa tó bá kò dáa so la fi ń sọ fún èèyàn pé Islam ká lé dànù kúrò lágbègbè wa ká lé kúrò láwùjọ wa ká lé igbó ká lé dànù ẹ jẹ́ àlọ́ yà. Aya ilé ìtafẹ́ ká yìí àwa bá yín ka tafsir aya yìí á lè yé yín. This Quran chapter 25 verse 54 ó ní and is the one who creates human beings from a humble liquid. Allah ní òun lòun dá èèyàn láti bí àtọ̀ bàbá rẹ̀ àtọ̀ ọkùnrin. Then establishes for them bonds of kinship and marriage. Ó dẹ̀ ṣe ètò nípa ìbátan nípa ìgbéyàwó. For your Lord is most capable. Òun Allah lòun tó kápá. Ọ̀rọ̀ wá jẹ́ kí n bá yín gbé. Káwá ká tafsir tó máa ṣàlàyé nǹkan tí Kúránì sọ fún yín. Ó ṣàlàyé Kúránì dáadáa. Ó ní ìṣe ẹni bá wọlé mú ìtọ́jà nǹkan kan lọ́wọ́ ẹ̀jọ̀. He's saying the exalted about lineage and marriage ties. Allah tó tóbi jù ó ń sọ nípa ìbátan àti ìgbéyàwó. Are two concepts that encompasses every form of kinship between human beings. Ó ń sọ nípa ọ̀nà méjì àti nípa ìbátan. Ibn al-Arabi said. Ibn Arabi wípé. Nasab refers to the lawful mingling of fluids between male and female through marriage. Wọ́n sọ àtọ̀ tó tọ́ tó jẹ́ pé tó bá wá nípa ti ìgbéyàwó. If it occurs through sin. Wọ́n ní tí àtọ̀ bá wá nípa ìgbéyàwó tó dọmọ nípa ẹ̀ṣẹ̀ ìyẹn ẹ̀ṣẹ̀ tó ń sọ ní pé tí ọkọ bá ṣègbéyàwó pẹ̀lú obìnrin tí ó da àtọ̀ sí lára tó wá dọmọ. Then it is merely physical creation. Ṣẹ̀gbọ́n wọ́n ní ọmọ obìnrin tí bàbá yẹn bí nínú Islam ọmọ yẹn kàn jẹ́ ọmọ lásán ìkejì ajá bí mùsùlùmí oníbẹ̀lẹ̀ ọmọ lásán ìkejì ajá lọmọ yẹn. Not a true lineage in law. Kò kí ń ṣe ọmọ bàbá yẹn nínú ìsìlámù ọmọ lásán ló jẹ́. For this reason. Wọ́n ní fún díẹ̀ yìí. The daughter of fornication is not considered his daughter in the soundest opinion. Wọ́n ní ọkùnrin tó bá ṣe àgbèrè pé bó ṣe bímọ yẹn kò ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó ẹ̀ pé ọmọ yẹn ti di ọmọ àgbèrè ọmọ ṣìnà. And in the soundest opposition in religion. Ṣẹ̀gbọ́n wọ́n ní nínú ẹ̀sìn ìsìlámù nínú òṣìlámù ọmọ tí ọkùnrin rẹ̀ bá bí pé ó dà sí obìnrin lára kò dẹ̀ ṣègbéyàwó wá bímọ wọn lọ́mọ yẹn ti di ọmọ ṣìnà ọmọ lásán ni wọn ò ní kàkún ọmọ nínú Islam tí wọ́n bá ti ń lo ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá ẹ̀yin ẹ̀rọ máa gbọ́ o. And if there is no lineage in law. Tí ó bá dẹ̀ ti sí ìbátan báyẹn bí ó ṣe ti sí ìbátan torí pé obìnrin pàṣẹ ṣe. There is no affinity in law. Ṣẹ̀gbọ́n kò sí nínú kò bá ìlànà òfin tó sọ pé àwọn tí kò lè fẹ́. A daughter from fornication or the mother of such daughter is not prohibited in marriage. Ṣẹ̀gbọ́n wọ́n ní ìyá ọmọ tó bá ṣe tó bímọ fún yẹn àti ọmọ yẹn wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ tó bá fẹ́ torí pé nínú òfin Islam nínú ṣẹ̀ríà ọmọ tó bí nípasẹ̀ ṣìnà bí kò bá yẹ ṣègbéyàwó ọmọ lásán ni wọn ka ọmọ yẹn fún ọmọ bàbá yẹn nínú òṣìlámù tá à ń sọ fẹ́ yẹn wá pé àṣà ilẹ̀ lárúbáwá àṣà Saudi ni wọ́n fẹ́ gbé wá fún wa tí kò kàn wá àwọn ọmọ aládé ẹ̀gbọ́n ò lè fàbúrò ọmọ ẹ̀gbọ́n ò lè fọmọ àbúrò bọ̀ nínú òṣìlámù wọ́n ń ṣe ọmọ ẹ̀gbọ́n lè fọmọ àbúrò bàbá lè fẹ́ ọmọ tí ó bàbá yàwó ẹ̀ ṣègbéyàwó là ń fi sọ fẹ́ yẹn wá pé ẹ jí kò ní kẹ́ bí àwọn afáà yín léèrè mọ́ ẹ download fóònù sórí fóònù yín ní Yorùbá ní gẹ̀ẹ́sì kẹ́ kà fúnra yín gbogbo ẹ̀ ló máa yé yín ìmí tó bá lè kà fẹnu sọ gbogbo nǹkan ti rọrùn tó bá lè kọ tó lè kà sọ sórí fóònù ẹ pé kàn sọ fóònù bá mi túkúra 95 bá mi túkúra 95 sédè Yorùbá bóyá ṣáàjìbìtì ló sọ sí ó máa tu fún ẹ á dẹ̀ tún kà á fún ẹ lédè Yorùbá bí kà á fún mi lédè Yorùbá kà á fún mi lédè Yorùbá ó máa kà á fún ẹ tó máa gbọ́ dáadáa kò ní sí pàfà kan ló parọ́ fún ẹ àbí èmi ni mo yí nǹkan fún ẹ ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Mr. Safiu La ẹlẹgbọn sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹlẹgbọn sókè. Ṣé ń gbọ́ mi báyìí sà? Pẹ̀lú ògo Olúwa. Mo fẹ́ béèrè ìbéèrè ni o. Nípa Islam ẹ tẹ̀síwájú. Ṣé wá rí ìbéèrè tí mo fẹ́ béèrè yìí? Èèyàn kan ni mo fẹ́ kọ́ dá mi lóhùn ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ fẹ́ mọ control wa ni ẹ béèrè béèrè béèrè. Rárá. So ẹ béèrè béèrè tẹ́ béèrè. Ẹ má gbé wa sí condition. Nípa Islam là ń ṣe ń bí báyìí tó bá jẹ́ nípa Islam. Nípa Islam náà ni ṣùgbọ́n mi ò lọ́nu. Anybody ló lè dá yín lóhùn ẹ béèrè béèrè. Mi ò lọ́nu Quran bẹ́ẹ̀ náà ni mi ò sì lọ́nu Hadith. Ó ṣe nípa Islam ni nǹkan táwọn sọ bí. Nípa Islam náà ni. Naam ẹni ṣẹ̀ríà òfin ṣẹ̀ríà pé ó wà nílẹ̀ Yorùbá ipò ẹ̀fẹ́ kọ́ gbé wá sílẹ̀ Yorùbá. Ó kẹ́ ẹ̀fẹ́ kọ́ gbé wá
ẹ kà bẹ̀rẹ̀ látòrí Èkó, Ogun ok State, ìlú tèmi nìyẹn bẹ́ẹ̀ àyè bí mi ná ẹ, ló yà jù tí mo fẹ́ Èkó, bèrè nìyẹn. ok, Èkó, Ogun State, Abẹ́òkúta, Ọ̀ṣun, àwọn ilẹ̀ Yorùbá yẹn mo fẹ́ Mo béèrè fẹ́ kọ́ ìyá tó ẹjọ́ wa àwọn àmọ́ ìbálà wa ń bí torí ẹ̀ náà wọn lẹ Yorùbá yẹn ó yẹ tẹ̀síwájú. Sharia law mélòó ló ti rinlẹ̀ sí ìlú ẹ̀ yàtọ̀ sílẹ̀ Haúsá àṣọ àwọn ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá gogogogo tó fi dórí àfẹ́ Ìlọrin ilẹ̀ Haúsá ló wà àfẹ́ aláàfẹ́ lọ́dọ̀ wa là ń sọ ẹ àbí kí fẹ́ lẹ̀ lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni àfẹ́ là ń sọ. ok ó fẹ́ ti ṣe yé eré mi. padà inú ẹjẹ́ wá béèrè lọ́wọ́ ẹ má bínú ìgbà tí wọ́n ń lo ṣẹ̀ríà nílẹ̀ Haúsá yẹn ṣé ẹ ilẹ̀ Haúsá yìí tí ó da lẹ́nu ó ń benefit wọn lọ́sẹ̀ ń lò ẹni ẹ má sọ pé ó ń bẹ̀rẹ̀ ṣé ó da èmi béèrè lọ́wọ́ ṣé ilẹ̀ Haúsá yẹn da ó dà ṣé ẹ lè ṣe ìrànlọ́wọ́ kan fún wa ṣé ẹ lè kó gbọ́n mọ̀lẹ́bí yín kẹ́ lọ máa gbé bẹ̀ torí wọ́n ti ń lo ṣẹ̀ríà lọ ńbẹ̀ kẹ́ lọ ọbẹ̀ àwa ò fẹ́ lọ́dọ̀ wa kàn fọ̀dọ̀ wa lẹ̀ tẹ́ bá fẹ́ ẹ máa gbọ́ tẹ́ bá fẹ́ rí wa ẹ máa send email ká máa pera wa ọmọ ìyá wa ẹ máa gbádùn ṣẹ̀ríà lọ àwọn ò fẹ́ ń bí kẹ́dẹ̀ máa ṣe ìsìlámù ńbẹ̀ ẹ kàn máa kàn mí olówó lọ́pẹ̀ Èkó ẹ máa gbọ́ ọmọ Yorùbá ni yín ẹ máa send email kẹ́ máa pè wá kẹ́ máa send letter ẹ máa gbé ibi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà lọ tẹ́ fẹ́ ẹ lọ síbẹ̀ ẹ kó ẹrù yín kẹ́ lọ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí yín àwa ò fẹ́ ṣé mo máa rọ̀ yín lọ́rùn náà gbogbo wọn ti ń lò tẹ́lẹ̀ ẹ máa gbádùn gan tẹ́ bá jí láàárọ̀ bisimilayi salamu aleykum alhamdulilayi yàrá ẹ máa sọ ẹ gẹ̀t bọ̀ àwa ò fẹ́ àwa fẹ́ máa gbẹ́ bọ̀ afẹ́ ṣòro afẹ́ ẹ ṣe bá dẹ̀ lè rí ilẹ̀ fún wọn ní Sambisa forest kò bá da olówó afẹ́ Èkó. ṣe ẹ fẹ́ ìtàn máa afẹ́ nílẹ̀ tiwa ẹ ṣe fẹ́ gẹ̀t máa ṣe ẹbọ bẹ́ẹ̀ ni afẹ́ máa gbóòrò afẹ́ ṣe eégún afẹ́ ṣe iyọ̀ afẹ́ ṣọ̀ṣun òṣogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ẹ lọ sílẹ̀ Haúsá n kẹ́ lọ máa tí ṣe láì sàlámù àlékún ṣẹ gbọ́. n tí wọ́n gbé wá láti ilẹ̀ olówó Èkó tẹ́ wọ́n bá lè sì rí ilẹ̀ fún wọn ní Sambisa forest ní ọ̀rẹ́ ó pé sọ mi ilẹ̀ wà bẹ́ẹ̀ kọ́kàn pẹ̀lú wọn kọ́ lọ. n tí wọ́n èmi sì ní mọ́tò rí tí máa gbé drive yín lọ́dọ̀. gbàdúrà jẹ́ pé ṣèrè àlọ́ lẹ́wà fún sọ ẹjẹ́ ń ṣe báyìí kí n bèrè lọ́wọ́ yín ẹ ok jọ. ok mo so gbọ́ nísà nínú Islam ṣe fara mọ́ pé ẹni tó bá fi Islam lẹ̀ kí wọ́n pa gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin Ọlọ́run nìyẹn nínú òfin Allah ẹ má ṣe mistake ẹ mọ̀ Allah là ń sọ̀rọ̀ ní Kùránì ẹ jẹ́ ká lò bọ́ ṣe gbé wá so nínú ok òfin Allah ṣe fara mọ́ pé ẹni tó bá fi Islam lẹ̀ kí wọ́n pa kọ́ má pa ṣe ń yí òfin Allah padà mo ní ṣe fara mọ́ kí wọ́n pa Allah ní kí wọ́n pa ẹni tó bá fi Islam lẹ̀ kọ́ ṣe pa fara mọ́ bẹ́ẹ̀ni ẹ fara mọ́ bẹ́ẹ̀ni ẹ ṣe so tó bá jẹ́ dáàdi yín àbọ̀ ọmọ yín ló fi Islam lẹ̀ nǹkan ìdájọ́ òun náà lè fẹ́ kó ṣẹlẹ̀ gọ́tà tí kọ́ pa náà ni kí wọ́n pa dáàdi yín lórí pé dáàdi yín fi kọ́ Islam lẹ̀ pa tó wọ́n bá pa jọ ìyá yín yìí náà ni. kí wọ́n fi Islam kọ́ pa ọmọ yín náà tó bá fi kọ́ Islam pa àti wọn ìyá yín náà kí ni ok ẹ má bínú ẹ jẹ́ ká ṣe báyìí ẹ máa gbọ́ ẹ̀yìn yẹn so ok mo gbọ́ tó bá yẹ pé ọmọ yín náà ló fi Islam lẹ̀ fẹ́ kí wọ́n pa wọn ẹ̀yin yẹn tí à ń lọ lélẹ̀ yìí o tí gbogbo ilẹ̀ Yorùbá tó bá dọ̀ láti gba ọmọ Yorùbá wa ní ṣe Islam ó wá ku ẹ̀yin nìkan tẹ̀ ń ṣe Islam ìjẹ́ tí wọ́n bá gbàdo olóró fún yín kẹ́ wá pa wá ṣe máa wá pa ọgbà wa tó kùtà láṣẹ Islam nílẹ̀ Yorùbá pẹ̀lú ògùn Ọlọ́run tágbára pẹ̀lú mi bá ka gbogbo ní pátá lẹ́ kù ok pẹ̀lú ògùn Allah ẹ máa gbé àdó olóró ẹ máa wá pa wá àwàtàwà àtàláṣẹ Islam fíún ok ẹ ṣe so ibi tí mo wá lọ gan ni pé tí mo fẹ́ káwọn èèyàn wá dì mò ń lé ni pé ok ẹ rí àwọn tó bẹ̀rẹ̀ Boko Haram dé ni kò ń ṣe pé bẹ́ẹ̀ni wọ́n dédé bẹ̀rẹ̀ àbí wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan tí Kùránì àti àdìsí kọ́ wọn bó ṣe wà lórí wọn Allah Muhammadu ẹni tí ó bá ti ṣe Islam kò jẹ́ nǹkan kan lójú ẹni yẹn bí kò pa ẹni yẹn ó dẹ̀ pa wọn láṣẹ kò sí ní kò pa wọn ní Kùránì kò ṣe é kà ẹ pa ẹni tí ó bá ṣe Islam ẹ pa wọn lọ́tún ẹ pa wọn lọ́sì ó tún sọ fún wọn kó tó bá jẹ́ bàbá àti ìyá ẹ má bá wọn ṣe ó tún níbi tó ti ń kí wọn láyà pé ẹ bá wọn jà so la fi ń sọ fẹ́yìn èèyàn wa tí ẹ tí mọ̀ nǹkan tí Islam jẹ́ pé Islam tẹ́ ẹ̀ rí nǹkan tó yẹ ká lé kúrò nílé wa ẹ̀yin náà ẹ wo bí bọ́dà wa yìí bí bọ́dà wa yìí bí wọ́n bá ṣe jẹ́ ẹ wo bí wọ́n ṣe rí tí wọ́n rẹwà yìí ìjẹ́ tí bọ́dà wa yìí bá ẹ lọ lówó bá Èkó tí ìyá rẹ bá ti kó yẹ kó fẹ́ fi ìyá rẹ gbà bá akọ̀bí ti ẹ̀ máa gbọ́ gbowó tí bọ́dà wa àbọ̀mọ́ yìí rẹ̀ bá jẹ́ pé kọ̀ǹpútà ẹnjìníà ló ṣe tó àbí bá ti basketball kú ẹ̀yin DSS kẹ́ tètè gbé o ẹni tọ́jú ẹ̀ nìyẹn. bọ́dà wa yìí tó bá yẹ pé basketball ń gbá àbí wọn kọ̀ǹpútà lè pààyàn ẹni ẹ wá gbé mọ́tò mi sókè abẹ́ni tó ń ṣe sport tó máa gbé ògo ilẹ̀ adúláwọ̀ ọ̀gá àbí ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá ni mi mọ̀ bí ọmọ Yorùbá ni o ìjẹ́sí kò ń ṣe nǹkan tó dáa bọ̀ wọ́n á gbé àṣà aláṣà sórí tí wọ́n mú wọn láti Saudi olóma pààyẹ́ ẹ̀ wàá pa bàbẹ́ ẹ̀ wàá pa ọmọ ẹ̀ wàá tún pa gbogbo àwa Yorùbá tó kù tí a bá ti ṣe Islam nǹkan tá à ń sọ náà ni pé gbogbo àwọn tí wọ́n ti kóró àwọn ìdí àìsí lórí láti kékeré bó ṣe ń di Boko Haram tó bá dàgbà rèé ká ti mọ̀ wọ́n láwùjọ wa ká ètè yapa náà Islam rèé gbogbo àwọn mọ́ṣáláṣí ó jẹ́ ká juná sí ni ó jẹ́ kó wo ni o kí mọ́ṣáláṣí kó di fíé kó tán lẹ̀ wá àjẹbẹ́sẹ̀ gbogbo àwọn tẹ̀ ń wò yìí Boko Haram tó bẹ̀rẹ̀ ní Haúsá kò ṣe pé dédé bẹ̀rẹ̀ léni o àbò dédé bẹ̀rẹ̀ lánàá bó ṣe ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń kàn ọmọ ilé kéwú tí wọ́n gbé sórí tí wọ́n gbé sórí tí wọ́n gbé sórí òun ló padà di Boko Haram ló di bandit Al-Qaeda gbogbo nǹkan tẹ̀ ń rí yẹn ìkan nù wọn láti gbé síta yìí tó bá yìí lọ́kọ̀ tó fẹ́ sọ tàbí tó fẹ́ bá Boko Haram yìí sọ̀rọ̀ ẹ tẹ̀síwájú. ìkan tẹ́mi kan fẹ́ sọ ojú pé gbogbo ẹ̀yin tẹ́ bá mọ bọ̀bọ̀ yìí rí ó lè jẹ́ pé because bó ṣe bẹ̀rẹ̀ nílọrin tí bọ̀bọ̀ yìí fi absurd tó fẹ́ fi ṣògùn owó nìyẹn ó lè jẹ́ pé ó fẹ́ lo ìyá ẹ̀ àbó fẹ́ lo bàbá ẹ̀ àbó fẹ́ lo first born ẹ̀ ló fi wá lo opportunity bíbá ìpò tó bá fi ìsìlámù lẹ̀ òun máa pa wọ́n tí ìyá ẹ̀ bá ti kú ó fẹ́ fi wọ́n ṣògùn owó ni o. ẹ jọ
mo ní ìbéèrè ẹ̀kan sí. ọ̀rọ̀ yẹn wà rẹ́kọ̀dù wọ́n máa gbé ẹ wà lọ jọyìn Abraman Abrasaki ní Sambisa prison. Ìgbà tó wo ṣoṣo onítìyá rẹ̀ bá fi Muslim lẹ̀ ìwà pa wọ́n. ẹ fi àyè yẹn lẹ̀ tí wọ́n bá fi Muslim lẹ̀ ọmọ ẹ máa pa ẹ́. ẹ fi yẹn lẹ̀ wọ́n fi kiri lẹ̀ ọ̀rọ̀ burúkú ló ń sọ lẹ́nu náà ìyá tó gbóyún ẹ̀ sínú fóṣù 9 torí ẹ̀ láti kékeré tí ọ̀sẹ̀ yún ẹ̀ dànù torí ẹ̀ láti kékeré dàgbà wọ́n ní tó bá fi ìsìlámù lẹ̀ ìwà pa sọ̀rọ̀ ló sọ yẹn. ẹ jọ ìbéèrè kejì. ìyàwó ẹ̀ gan tó bá wà lẹ́gbẹ̀ẹ́ látẹ̀ni ló yẹ kó jìnà sí ẹni tó lè pa ìyàwó ẹ̀ gan wọn tó lè pa ìyá ẹ̀ nítorí ẹ̀sìn. akọ̀mẹ́wọ̀n kan tó kọ síbi kinní tó post ó ní bàbá òun ṣèwúre kí alábàáhùn fún lẹ́mìí gúngún bọ́ tó bá fi ìsìláàmù lẹ̀ ó fẹ́ dẹ̀mí ẹ̀ ó fẹ́ dá kúkúrú. Allah tí ó fún mọ́ ọmọdé lẹ́mìí gúngún. èmi ṣàfẹ́ béèrè ẹ̀kan sí. wọ́n fẹ́ pàyà rẹ̀ kí ló fẹ́ béèrè. ìjọba ìkọ̀yẹ kó yíwà àbí kílẹ̀. ẹjọ́ máa lo ẹni tó lóun fẹ́ pàyà rẹ̀. ẹ jẹ́ kí n béèrè olùwà láwùjọ tí wàá ń bìbà yìí máa bá tiẹ̀ lọ. ẹ jẹ́ kí n béèrè. olùwà máa bá wa sọ̀rọ̀ níbí ọmọ kó ti dápa yẹn ni. tábà ń sọ fún yín pé ẹgbẹ́ òkùnkùn ní Islam ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àwọn ọmọ yín ṣe ti gbọ́n sí òbí kan ló bí ọmọ yìí sìn ó lóun máa pa nítorí pé tíyàwó bá kúrò nínú Islam ẹ̀yin òbí tẹ́ ti wà civilize tẹ́ ń lo freestyle life tẹ́ ń lo normal life ẹ lè ṣe bó ṣe wù yín tẹ́ bá lọ ju àwọn ọmọ yín sílé kéwù Ìmúránì Ẹlẹ́hà àbí Sàráfà Arẹ́mú sọ̀rọ̀ àbí Làbíbù Lágbàjì táwọn ọmọ yín bá dé padà wọ́n máa pa yín o pé àyà mi wọ miniskirt á gun yín lọ́bẹ̀ mọ́júmọ́ ni ìyá mi fi wé fọ̀n sórí á pa yín mọ́júmọ́ ni mọ́ ìmí lo kírímù ikú ti pa yín. so lálùgbẹ́ni wọlé ẹ mútu ẹ̀ náà láìfù la wà báyìí sí ẹ̀yin náà wo very young boy ó ní tíyà òun bá fi Islam lẹ̀ òun máa pa tí bàbá òun bá fi Islam lẹ̀ òun máa pa tọmọ òun bá fi Islam lẹ̀ òun máa pa so ẹ̀yin tẹ́ ń kó ọmọ yín lọ sílé kéwù Ìmúránì Ẹlẹ́hà ó ti sọ fún àwọn ọmọ yín lé kéwù ẹ̀ ó ní àwọn ọmọ tó wálé kéwù òun o wọn ò bọ̀lọ̀ kúnlẹ̀ fún ìyá wọn wọn ò dẹ̀ bọ̀lọ̀ dọ̀bálẹ̀ fún bàbá wọn òun náà la sọ fún àwọn ọmọ yẹn pé ìyá yín o tó bá lo wé fọn ẹ pa ẹ máa ń dé irun sórí ẹ máa ń lo Brazilian hair yẹn ọmọ yín kàn máa gun yín pamọ́júmọ́ ọjọ́ kan ni olówó yín bá fowó ra kú ẹbí mo fò Sàráfà Arẹ́mú sọ̀rọ̀ tẹ bá lọ fọmọ sílé kéwú ẹ ọmọ yín máa pa yín ni Làbíbù Lágbàjì tẹ́lẹ̀ òun ọ̀rẹ́ yẹn gidi kó ọ̀rẹ́ yẹn gidi mú ọmọ lọ lé kéwú rẹ̀ bí àwọn tí wọn rọmọtọ́ àwọn ọmọ wọn ti lárẹ́fù tó pọ̀ lọ́wọ́ ti yí àwọn ọmọ tó ń kó lọ lé kéwú Làbíbù Lágbàjì àwọn ọmọ tí ò ní bàtà lẹ́sẹ̀ àwọn ọmọ ráhùn ráhùn tó ń kó kiri nìyẹn kò rẹ́ yẹn gidi fọmọ sílé kéwú ẹ lòun náà fi rí jáde jàti so fúndé èyí ẹ̀yin òbí tẹ́ ń bímọ ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú gbogbo nǹkan táwọn ń pariwo leléyìí tẹ́ ń wo pé bóyá pé à ń bú àlá à ń bú àwọn àfa wàhálà tó fẹ́ dálẹ̀ ilẹ̀ Yorùbá òun lẹ́ rí yẹn òbí kan ló bí ọmọ yìí especially ẹ̀yin ìyá wa ẹ wo wàhálà tẹ́ ṣe lórí wa ẹ wo ìyà tẹ́ jẹ lórí wa ẹ tún wá rin ọmọ lọ lé kéwú kọ́ lọ kọ́ èdè Arabic tó irọ́ táwọn àfa pa fún yín ọmọ yẹn tó wá lọ kéwú ó wá dé ó wá lẹ́yìn lòun máa ṣe kú pa tẹ́ bá ṣe Islam kó ṣe pé ẹ ṣe Islam nìkan tẹ́ bá lo wé fún Brazilian hair ó lòdì sí òfin Allah tẹ́ bá lo perfume ó lòfin sí òfin Allah ọmọ yín lè pa yín tẹ́ bá kírun wákàtí 5 yín pé ọmọ yín lè pa yín tẹ́ bá gbàwẹ̀ bóyá erí kí oṣù yín ẹ gbàwẹ̀ kò wá mọ̀ ó wá bá yín bí tẹ́ ń jẹun òun dẹ̀ ń gbàwẹ̀ ó lè pa yín so gbogbo àwọn nǹkan táwọn ń sọ fún yín nìyẹn a lè máa explain gbogbo ẹ̀ fún yín gbogbo àná là lọ́pọlọ ẹ máa gbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wa sínú làákàyè ni ẹ̀yin tẹ́ fún ẹ ṣe wòlímọ̀ fún ẹ ṣe màálùdì fún àbí ẹ ṣe wòlímọ̀ fún ẹ ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe fún at the end of the day ọmọ yẹn yọ̀bẹ sí yan pa yín mọ́júmọ́ ihun tá là ń sọ ni aláàní tí ò bí ẹ ìyá àbí bàbá ẹ tí ò bá ṣe Islam kó má mú wọn lọ́rẹ̀ kò rí kó sùn so ó ti sọ fún ọmọ yẹn ọ̀rẹ́dì pé kó pa yín ẹ ká ọmọ yín kúrò lé kéwú ẹ lọ fà àwọn ọmọ yín síbi sport. ẹ jẹ́ bá mi yọ fọ́tò mi ẹ ti jẹ́ kí n kọ́kọ́ sọ. yọ nìyẹn wọ́n tó ní wọ́n fẹ́ pa àwọn òbí ẹ ló bí ẹ o àwọn náà rẹ lọ lé kéwú ó wá lọ kéwú tán ìdè tó ẹ̀sẹ̀ tó sin àwọn òbí ẹ ni pé kó pa wọ́n wọ́n náà dẹ̀ ń bímọ ó sọ ní public ni public ló ti sọ gbogbo àgbáyé ló ń wẹ̀ ó ní wàá pa ìyá ẹ wàá pa bàbá ẹ ìyàwó ẹ gan tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tó bá yẹ pé mi bá ní ìyàwó ẹ o mi ní sùn pẹ̀lú ẹ lálẹ́ yìí for that statement mi ní sùn pẹ̀lú ẹ àwọn ọmọ tí mo bí fún ẹ mi ò nígbà kan sùn pẹ̀lú ẹ lálẹ́ yìí ẹ̀mí èèyàn tí ẹ wá jọ ẹ̀yin mùsùlùmí yìí lójú kẹ́ pààyàn pípa kò jẹ́ nǹkan kan lójú yín
irú eléyìí nísìnyí èyí tó jẹ́ Islamic newspaper kò ní gbèrú news yìí o pé muslim kan ní kí wọ́n pààyàn kò ní pe àwọn intaku kò ní pe àwọn DSS o olórí burúkú ọmọ Fúlàní ẹ̀ èèyàn kan ló sọ pé mo máa pààyàn bí muslim ni ó ní pe àwọn intaku àbí intaku ló ń pè àwọn DSS. bí ìyẹn orí ìyẹn ò pé firefighter ẹni tó ya wèrè àná yìí tẹ́ máa ń pèpè ìròyìn ẹlẹ́jẹ̀ tẹ́ máa ń mú ìròyìn ẹlẹ́jẹ̀ wá ẹjọ́. àkọ́bí ẹ lọ́kọ̀ọ̀bù lórí ìyẹn lọ́kọ̀ọ̀bù ẹ jẹ́ kí ká gbé bàbá ẹ̀hún mi mọ̀ bí obìnrin lẹ́nu yẹn o. Rọkíbá Abdul aṣọ mi ò bí ọkùnrin ni wọ́n àbọ̀ obìnrin ẹjọ́ ìdìbò mi tábà orúkọ yín dáadáa ẹ lè gbóhùn sókè Mr. Rọkíbá ọgbà ẹni yẹn kọ̀ọ̀kan ṣe báràkà ẹni yẹn wà ní sálẹ̀ Rọkíbá Abdul. Rọkíbá Abdul sí obìnrin Abdul bẹ́ẹ̀ ni. Rọkíbá obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Abdul tó wà bẹ́ẹ̀ náà ni Abdul Rọkíbá. ó lè jẹ́ fada name ẹ̀. No, Rọkíb Abdul. Rọkíb ẹgbẹ́ sókè bí ẹni yẹn sùn ló dẹ̀ ń send request ń ṣẹ́jú ẹ̀fọ́ orí ẹ̀mọ́ kàbá kí baraka gbé wọn sókè. ẹ kalẹ́ sà. alẹ́ ìbẹ́ gbọ́ ọmọ ìyá yín inú ẹ̀sìn ìsìlámù tí ló máa pa bàbá wọn àti dáhùn bàbá fi ìsìlámù lẹ̀. kò bá ṣàlàyé ká ní ó bá ṣàlàyé. ṣó lálàyé nú ẹ ṣe jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ tí yín náà so ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa ìdí tí ọmọ fi gbọ́dọ̀ pa bàbá àti ìyá àtọmọ tí wọ́n bá fẹ́ sìn ìsìlámù lẹ̀ ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ tí yín náà àwọn mùsùlùmí tó tọ́ lélẹ̀ ẹ ṣe ẹ tẹ̀síwájú. nípa ìyá yín àti bàbá yín ó ní àlàyé nú ó fọ́ nìgan. ẹ jẹ́ ká gbóhùn sókè gbọ́ yín o ẹ ṣàlàyé fún wa ìdí tẹ́ fẹ́ pa ìyá yín àti bàbá yín tó bá fi ìsìlámù lẹ̀ àtọmọ. àkọ́kọ́ náà ọmọ ò lè pa ìyá àti bàbá ẹ̀ mo bá máa ṣe ìsìlámù so wọn lè pa ẹ̀. ẹ ti sọ pé ó lálàyé ẹ̀kan ṣàlàyé yẹn fún. ọmọ ò gbọ́dọ̀ pa ìyá ẹ̀ ẹ jẹ́ gbọ́ mi kẹ́ ẹ sọ pé ó lálàyé ẹ ṣàlàyé yẹn fún wa. ọmọ gbọ́dọ̀ pa òbí ẹ̀ ọmọ gbọ́dọ̀ pa òbí ẹ̀ so in tó sọ yẹn so wrong ọmọ gbọ́dọ̀ pa òbí ẹ̀ but èmi kàn tó bá ń fẹ́ lójú pé tó sọ sẹ́yìn. ẹ sọ pé lálàyé wá ṣàlàyé yẹn fún wa kí ni àlàyé náà ṣe gbọ́. àkọ́kọ́ ẹ rí i pé a ní Nigeria constitution so to protect the aims of Nigeria. okay. well ó náà mú ṣe so now if you are able to know that we have a creator that loves us ó dẹ̀ ń ṣe àwọn òfin fún wa for the safetyness of our life, of our money, of our personality, of our health. Now, yóò jẹ́ pé gbogbo ìlú tí wọ́n ti lo orú nǹkan bẹ́ẹ̀ bóyá everybody wọ́n ń lo ìjọba Islam everybody dẹ̀ mọ̀ ìpè it will save everybody. Ìlú lè jẹ́ pé ẹni tó bá ti wá gba Islam síwájú tó dẹ̀ mọ̀ lóòótọ́ tó yàtọ̀ sáwọn tẹ́yìn rò pé bóyá wọ́n mọ̀ Islam so tó mọ̀ pé dáadáa ní Islam ó bì so tó wá di pé irú ẹni bẹ́ẹ̀ sọ pé òun ṣe Islam mọ́ so everybody mọ̀ pé this person is ready to do evil. Because if you know Islam truly, you know Islam is here to protect your life, to protect your health, to protect your money and personality, so that you have good personality. So in Islam, so and regardless whether from the beginning, we are preach we have established an Islamic state. So kò sí at any time tí ọmọ gbọ́dọ̀ pa ìyá àti bàbá. Mr. Baraka, èmi mọ̀ bóyá ẹ máa ń ro ọ̀rọ̀ dáadáa kẹ́ tó sọ. Why establishing an Islamic state ní orí ilẹ̀ onílẹ̀? Ṣé kò yẹ kí ẹ ti mọ̀ pé ẹ̀sìn Islam is a political movement? The aim is to capture your land and subjugate every other person tí ò bá ti ṣe Islam. Wọ́n fẹ́ gbalẹ̀ yín ni àbí kí ló máa ń ṣẹ̀yìn ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe ẹ̀sìn lárúbáwá yìí? Ọlọ́run ò kì í ṣe Allah, Ọlọ́run ò lẹ́sìn. wọ́n ti sọ̀rọ̀ kan wọ́n ní bí ó fẹ́ràn wa ó wá ṣòfin fún wa ó fẹ́ pawọ́ mọ́ ní pé constitution wọ́n ṣáàkì mo gbọ́ fún wa ní pass kan. tó bá ti establish state of Islam nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ pé ẹ máa gbọ́ tó bá ti wá establish state of Islam yẹn ẹni tó bá lóun ṣe Islam mọ̀ sẹ́ kí ló máa wá ṣe fẹ́ nìyẹn so ẹjọ́ afẹ́ gbọ́ dáadáa kí ló máa ṣe fẹ́ ni náà. Ẹ sọ̀rọ̀ àgbọ́yàn. ok ẹ lọ gbogbo òfin Islam òfin Sharia àwọn afáàjẹ kò yọ wá pé nǹkan márùn ló ń bá wa protect àlàáfíà wa ẹ̀mí wa owó wa ìjọmọlúàbí wa àti ẹ̀sìn wa tẹ́niyẹn dẹ̀ ti understand àwọn nǹkan ìdípì pé n tó ń protect nìyẹn
so àwa máa follow ẹ̀ ó túmọ̀ sí pé ó fẹ́ go against general goodness of himself and other people. So and there will have been that pé wọ́n ti máa bá sọ̀rọ̀ for a very long time. So and they will actually see that ó ti ń commit some things negatively. tó bá wá lóhùn ìgbà ẹ máa gbọ́ tó bá ti bá sọ Mr. Baraka tó bá lóhùn ò ṣe mọ́ kí wọ́n á lọ́ máa padà ṣe fún un. So ẹ máa gbọ́ àwọn tí wọ́n wà ní ipò nǹkan tá à ń sọ yìí ìyá yín bàbá yín ọmọ yín ni wọ́n wá lóhùn ò ṣe mọ́ wọ́n ṣáà ní ayé padà sí ní Islam ayé padà sí ní wọ́n wá lóhùn ò ṣe mọ́ kí ni ìdájọ́ tó máa ṣe fún wọn. Mi ò ní wá involved because I will not ọmọ gbọ́dọ̀ sí bí pé wọ́n pa òbí ẹ̀. Ok ẹ̀yin ẹ máa yẹra kí wọ́n lè lo àwọn òbí yàn. Sójà bá mú sójà tọ́lọ́pàá bá mú. àṣọ mi ìsọ̀rọ̀ nípa sójà Burkina Faso tí wọ́n fẹ́ sọ yẹn sójà wa Burkina Faso wọ́n wà Ghana wà káàkiri mi sọ nípa sójà ẹ̀sìn Islam ẹ máa wá yẹra àwọn Nàìjíríà ẹ máa wá yẹra kúrò ń bẹ̀ ẹ fẹ́ rí ẹ̀jẹ̀ mọ́mí àti dáàdì àti tọmọ yẹn ọmọ wa pa wọn ẹ máa gbọ́n kọ́ta wá ń béèrè ni pé ṣé irú nǹkan ẹni sùúrù sẹ ṣé irú nǹkan tó máa mú tàjẹ̀ wá sílẹ̀ yẹn wá sínú ìlú tiwa àwa ọmọ olúwàbí àwa ọmọ Yorùbá ẹ̀yin dẹ̀ faramọ́ ẹ fẹ́ irú nǹkan yẹn ìtàjẹ̀sílẹ̀ pé mi ṣe nǹkan ẹjẹ́ mi lọ́wọ́ Mr. Baraka bá ṣe ju wáyé jẹ́ Yorùbá ni mọ̀ bí Yorùbá ni èèyàn tó lóun ṣẹ̀ṣẹ̀ àti ṣe ìdílé òun kò bá lọ sun ilé ẹ̀ kó lọ sun ilé bàbá ẹ̀ ṣe gbọ́ rí pé wọ́n sọ fún wa bí Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa ẹni náà ẹ mọ èèyàn tó máa gba Islam tó máa lọ sun ẹkùn eégún bàbá wọn ẹlòmíà lọ sí dín nǹkan lé wọn á lọ sun ṣe gbọ́ pé wọ́n báyàn kan jà bọ́ báyàn kan rí ẹ wá wo èèyàn kan wọ́n wá láti Saudi wá ní ẹ wo nǹkan tó kàn ṣẹlẹ̀ pẹ̀lú mi ó ti gbọ́ Yorùbá ó ń sọ Yorùbá ní ò jẹ́ ká mọ̀ bí ẹlòmíì kò ń ṣe ara wa ṣẹlẹ̀ ọmọ Fúlàní mi wọ́n ti bí sáàrin wa ó ti gbé pẹ̀lú wa inú ẹ̀ wo Sùlàímọ̀ Fàrúkù tí ó bá ṣàwàlá káàsì ẹ̀ àwọn ẹlòmíì mọ̀ pé kò ń ṣe Yorùbá ìmọ̀ọ́mọ̀ fà bákan náà Mufti Oníbẹ̀lẹ́nu tó wà níwò ọmọ lásán tàwọn àyẹn kò sẹ́ni tó mọ̀ pé kò ń ṣe Yorùbá àwọn alákàsí ẹ̀ bákan náà tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ àwọn bàbá yẹn wà láti Sokoto dé lọrin ni tó wá sí Ògbómọ̀ṣọ́ ẹ pọ̀ bẹ́ẹ̀ ẹ ti wà láàrin wa gbogbo yín dè làgódọ̀ fi ṣá ẹ máa padà fún mi ní tàmátì respond máa lé yín kúrò nílẹ̀ wa torí bẹ́ẹ̀ ṣe sọlẹ̀ Haúsá di àwọn onílàájú lẹ̀kẹ́ sọlẹ̀ wa di a lè sọ fún yín pé bó jẹ́ lẹ́rọ̀ bó jẹ́ lélẹ̀ ẹ kàn máa da ó dàbí eré àwọn kan ti rẹ́ẹ̀dì lẹ̀ fún gbogbo yín la máa lé kúrò lórí ilẹ̀ wa bẹ́ẹ̀ ṣe sọlẹ̀ Haúsá di ẹ̀ lè sọ̀dọ̀ wa di bẹ́ẹ̀. Yes sir. So before kí Islam tó dé ẹ rí pé àwọn bàbá wa àwọn gan wọ́n máa ń gba owó wọ́n máa ń kóra wọn lẹ́rú wọ́n máa ń gba owó orí wọ́n máa ń ti torí ọtí tí wọ́n gbà àbí gíláàsì lọ́wọ́ yìí. ẹ máa gbọ́ Mr. Baraka nǹkan tá a máa ń sọ ń bí ni pé tẹ bá fẹ́ sọ nǹkan tẹ bá ní ẹ̀rí ẹ lè sọ àti pé sọ̀rọ̀ àwọn bàbá wa ń bí báyìí péjì mi wà ti lè sọ nípa òwò ẹrú tẹ sọ ṣe mọ̀ pé Muhammadu ṣe òwò ẹrú ṣe mà bẹ́ẹ̀ mọ̀ tẹ́ bá wọn kà sọ ẹ máa gbọ́ Muhammadu ṣe òwò ẹrú tó ra ẹrú ó fi ẹrú ṣe pàṣípààrọ̀ Muhammadu ti ṣe débi pé Muhammadu bá ẹrú sùn tí wọ́n ká Muhammadu mọ́bẹ̀ tí wọ́n ya aṣọ ẹ̀ wọ́n já sí yòó tó ń ké pé kọ́ pa òun sílẹ̀ kọ́ má pa òun síta so nǹkan tá à ń sọ fún yín pé bá a ṣe ń sọ. ẹ má máa exaggerate ọ̀rọ̀ ẹ máa sọ the main ọ̀rọ̀ because ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ mọ̀ pé nísìnyí Ògún sọ fún wa pé tá a bá kú òun á fìyà jẹ wá. aláìní sọ pé tá a bá kú òun á fìyà jẹ wá. ẹ máa sọ tá à ń sọ fún yín náà nìyẹn pé. tẹ́ bá lọ jó òtítọ́ tẹ́ mọ̀ pé ẹ̀ ní sí bẹ́ẹ̀ ó ní pé tẹ́ bá fẹ́. ọ̀gá o ẹ̀wọ̀n kan tó sọ wọn yẹn wá di. ẹ máa sọ the truth ẹ má máa exaggerate ọ̀rọ̀ ẹ̀tọ́ ni. ṣé Muhammadu bẹ́ẹ̀ sùn lẹ́ sọ ṣé wọn ká mọ́ bẹ́ẹ̀ lẹ́ sọ ṣé wọn. ọ̀rọ̀ ká mọ́ bẹ́ẹ̀ kọ́ ó bá a sùn it is legal it is not illegal. so nọ́mà tí ní kó lọ bá ẹrú sùn ẹni sùn tẹ́yìn náà bá ní ẹni tó ń ṣiṣẹ́ fún yín lébi made in sin tẹ̀lé tí níyàwó ní ọmọlọ́mọ bá sùn. under Islamic law it is legal. under Islamic law ẹrú yàtọ̀ sí ọmọ ọ̀dọ̀. ṣẹ́rí nǹkan tá a sọ náà ẹnu ẹni ìdẹ́bẹ̀ sọ pé àwọn bàbá wa ṣe kọ́ ṣe how many years tí ànábì lò ní Mọ́kà kó tó sá kúrò ní Mọ́kà kó tó sá lọ sí Mẹ́dínà that 10 years kò harm anybody wọ́n jẹ́ tún harm ẹ̀ ó sá lọ like every previous prophet they will kill him if he did not protect. ọmọ ṣára ìmàjáṣá ṣẹ́ni ìṣẹ́ òyìn lè rí wòsàn mi ò mọ̀ bí èèyàn lè wé ní sùn òun ní tóun náà bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó ń dáná máa bá sùn.